ojoojúmọ́ tó jáde nílẹ̀ wa ẹ̀tẹ́ tí ẹ bá wa gbọ́ ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ mi kan ni tó ń kilẹ̀ títí wá ìròyìn àjímúná ìròyìn àjímúná àjímúná ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ ojúmọ́ ti mọ́ pẹ̀lú ìròyìn àjímúná lórí ìsìnfẹ́fẹ́ mi kan ni tó ń kilẹ̀ títí wá ìròyìn àjímúná. Ìròyìn àjímúná ìròyìn àjímúná ìròyìn àjímúná. ìròyìn àjímúná la tún gbé ka ìmọ́lé láàárọ̀ ọjọ́ tòní òní ti ṣe ọjọ́ kẹrìndínlógún oṣù kejì ọdún 2025 káwọnú kókó orí ìròyìn ọ̀hún láláì ní dára dúró lábẹ́ bó ṣe lè wù kó mọ́ nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn ọwọ́ mi yìí o ẹbí Yetunde tí wọ́n rí òkú rẹ̀ nílé Alafa Abrahamon ní ìlú Ilorin wọ́n béèrè ìdájọ́ òdodo lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá àti ilé ẹjọ́ ìwé ìròyìn Punch ló Punch ìròyìn ọ̀hún o. nínú ìwé ìròyìn Vanguard ní eléyìí wà o níbi tí ọmọ ọdún mọ́kàndínlógún nípínlẹ̀ Ògùn tí ó ti ṣekú pa ara rẹ̀ nípínlẹ̀ Ògùn nínú ìwé ìròyìn Vanguard mo ti fà síta. nínú ìwé ìròyìn The Nation ni mo rí ìròyìn yìí kò sí gbogbo fitafita tàbí fùrùkọ́kọ́ tí gbogbo ẹgbẹ́ òṣèlú alátakò tí wọ́n lè ṣe o kò lè dá ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu dúró kó má kópa níbi ètò ìdìbò ọdún 2027 tó ń bọ̀ lókèèrè rere ìwé ìròyìn The Nation ló dì jáde. nínú ìwé ìròyìn The Nation náà ni eléyìí wà níbi tí ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ sí ààrẹ Sunday Dáre tí ó ti gbóríyìn fún àwọn àjọ CSO tó ti ní ẹ wò ó ipa ribiribi òun ló máa ń ṣe ní agbọn ìjọba ara wa. Sunday Dáre ló sọ ọ̀rọ̀ yìí léde nínú ìwé ìròyìn The Nation ni mo ti mú síta. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn yìí o àwọn ọ̀gára ọlọ́ṣà lọ kólóhùn kégbe ọ̀jálẹ̀ onílé fi bo tiẹ̀ lẹ́yìn tí wọ́n ń sọ onílé sínú kólóbó wọ́n ya wọ ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ fásitì ìlú Ìbàdàn UI wọ́n sì jí púpọ̀ àwọn nǹkan wọn gbé ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde o. nínú ìwé ìròyìn Punch náà ni eléyìí wà níbi tí ẹnìkan mọ̀ ti sọ̀rọ̀ tó ti ní ṣẹ́rí kò sí olóṣèlú kankan tó ní ẹ̀rí ọkàn èyí tó jẹ́ pé tó bá jẹ́ pé ó ní ẹ̀rí ọkàn ni kò ní darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC ta ló sọ bẹ́ẹ̀ ẹnìkan ló sọ bẹ́ẹ̀ tá a bá dénú ìròyìn àmọ̀rí nínú ìwé ìròyìn Punch mo ti Punch ẹ̀ síta. nínú ìwé ìròyìn PM ni mo rí ìròyìn ọwọ́ mi yìí Wike yóò ṣe àjọyọ̀ ọdún kejì tí ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó goróyè pẹ̀lú ṣíṣí àti fífi oríṣiríṣi àwọn iṣẹ́ àkànṣe lọ́lẹ̀ o ìwé ìròyìn PM ló kọ ìròyìn náà. nínú ìwé ìròyìn Punch náà ni eléyìí wà níbi tí àwọn mọ̀lẹ́bí ẹni tí akẹ́kọ̀ọ́ kan tí ọ̀rẹ́ rẹ̀ lójú òpó Facebook tí ó ṣekú pa ní àwọn mọ̀lẹ́bí rẹ̀ mà ti sọ pé wọ́n ti tẹ́ pẹpẹ àdúrà tí wọ́n sì ti gbé ìgbésẹ̀ láti ṣe àdúrà
fún ọmọléèwé tó gbẹ́mìí mì ọ̀hún nínú ìwé ìròyìn punch ni mo ti punch ẹ̀ síta. nínú ìwé ìròyìn punch tó kà dákẹ́hùn lèmi náà ti rí ìròyìn ọwọ́ mi yìí o ṣe é gbàgbé akẹ́kọ̀ọ́ Nnamdi Azikiwe fásitì Nnamdi Azikiwe tó gé olùkọ́ rẹ̀ jẹ tó tún fa sọya mọ́ olùkọ́ ọ̀hún lọ́rùn àwọn ìgbìmọ̀ ilé ẹ̀kọ́ náà wọ́n ti lé tèfètèfè wọ́n ní kó kúrò ní ilé ẹ̀kọ́ fáwọn o ìwé ìròyìn punch ló punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn punch náà ni eléyìí wà níbi tí àwọn adigunjalè tán ti ya wọ iléègbé àwọn ọmọ ilé ẹ̀kọ́ gíga fásitì ti ìlú Ìbàdàn tí wọ́n sì jí àwọn nǹkan wọn gbé bíi àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti àwọn nǹkan míì ní ìlú Ìbàdàn nínú ìwé ìròyìn punch ni mo ti punch ẹ̀ síta. ọ̀rọ̀ ọ̀hún ó sọ̀tọ̀ọ̀tọ̀ lójú gbogbo àwọn tí wọ́n jẹ́ alẹ́nulọ́rọ̀ àti tí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ kan o ní orílẹ̀-èdè yìí nípa àbádòfin kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n máa lo ọdún 12 ìwé ìròyìn leadership ló lè dẹ̀ jáde o. nínú ìwé ìròyìn Vanguard náà ni eléyìí wà níbi tí òṣèré kan tí ó mọ̀ ti sọ̀rọ̀ tí ó ti sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé ẹ má jẹ́ kí àìmọ̀ṣe kí ó kó bá yín o Ọmọ́tọ́lá Jáládé Èkéyìndé òun ló sọ̀rọ̀ yìí fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ nínú ìwé ìròyìn The Nation ni mo ti mú síta. nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn yìí ọkọ ìyàwó kan tó jẹ́ kọngilá ló sọ ìrírí rẹ̀ nígbà tó gbé ìyàwó rẹ̀ lọ sí ilé ìwòsàn ìyàwó ọ̀hún rọbí ni o ò ní nọ́ọ̀sì alábẹ́rẹ́ ó sì ń wo fídíò lórí YouTube láti ṣe àwọn iṣẹ́ kan o ní ọmọ ìyàwó òun ni ó bá tẹrígbà sọ ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde. nínú ìwé ìròyìn The Nation náà lélẹ́yìí wà níbi tí Two-Face tó mọ̀ ti sọ̀rọ̀ tó ní ẹ̀yin obìnrin àti kẹ́ máa ní ìfẹ́ ju ọyọ kan lọ kí ló rí tó fi sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn The Nation ní eléyìí wà. ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yìí tí yín mélòó kí ni ẹ fi ń gbọ́ o tó bá jẹ́ pé ọ̀rọ̀ ni ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ o iléeṣẹ́ NIC ìyẹn Nigerian Immigration Service ni wọ́n ti tẹ́ pẹpẹ ọ̀rọ̀ yìí o wọ́n ní ẹ ṣọ́ra fún gbogbo àwọn gbájúẹ̀ jàgùdà páálí lórí ayélujára tí wọ́n ń fi àtẹ̀jáde àti ìtẹ́pẹpẹ tó fi mọ́ ìpolówó wípé iléeṣẹ́ náà ó fẹ́ gba àwọn ènìyàn ṣiṣẹ́ wọ́n ní etí yín mélòó ẹ sáyìn fèsì yín àwa ò gba ẹnìkankan ṣiṣẹ́ o ìwé ìròyìn Nigeria Tribune ló tì í jáde. bàbá ṣe bí ọba Apostle Solomon Moses Mustapha tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá ṣe bí ọba ló mọ̀ ti sọ̀rọ̀ wípé àwọn nǹkan tí Ọlọ́run fi síkàwọ́ yín ẹ lò ó dáadáa kẹ́tìyé náwó làwùlàwù bàbá ló ṣe léyìí nínú ìwé ìròyìn Vanguard ni mo ti fà síta. àwọn kókó yìí àti kókó míì láàmú àmúwá sí etí ìgbọ́ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé gèlè yìí pọ̀ láàárọ̀ yìí. honestly òní ni Sunday tó tẹ̀lé Valentine ṣùgbọ́n èmi ò ṣe Valentine jẹta òní ìsìn rẹ̀ ọjọ́ ìsinmi lèmi ń ṣe torí àtúrò àwọn kan nísìn tí wọ́n tún múra Valentine lọ ṣọ́ọ̀ṣì. o ò ṣe Valentine jẹta. èmi Valentine kí ni a ní. o ò ṣe Valentine jẹta ṣùgbọ́n o ṣe lónìí àbí. mi ò ṣe. èyí tó ṣe lánàá ńkọ́. àná èmi lọ mo jáde ní tèmi. o ò ṣe nǹkan kan mo rí ọ kò sí ọ̀nà mo ti rí ọ ó ti yé mi o. à ń kí gbogbo ẹ̀yin ènìyàn wa ẹ̀yin aráalé wípé ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ a kú àjísóde ọ̀sẹ̀ títún rèé o ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ gan ni pẹ̀lú láṣẹ Ọlọ́run aláwùrábí ọ̀sẹ̀ yìí yóò jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ fún wa o bí a ṣe ń jáde lọ lọ́sẹ̀ títún tá a dáṣẹ̀ léyìí Ọlọ́run ọba akọ́dá ayé yóò bá wa jáde lọ yóò sì bá wa wọlé ọ̀sẹ̀ yìí ànírà rìn fẹsẹ̀ sí o bẹ́ẹ̀ ni wọn ò ní jí wa gbé o lábẹ́ bó ṣe lè wù kó mọ́ a sì bá òde pàdé lọ́sẹ̀ títún yìí láṣẹ Ọlọ́run aláwùrábí ire títún ire Ọlọ́run yóò fi ire yóò fi wá wa rí ní gbogbo ọ̀nà wa gbogbo ní gbogbo ibi tá à ń gba Ọlọ́run gbọ́ fún un Ọlọ́run yóò ṣoore ọwọ́ rẹ̀ fún wa a sì rí bá ti ṣe bẹ́ẹ̀ ni a rí ọ̀nà gbégbà à ń kí yín o lónìí a sì mú ìkíni ọ̀hún wá fún yín lórúkọ Ọlọ́run ọba akọ́dá ayé láti ìkànnì yín ìkànnì wa ìkànnì ship 89.1 FM ìlú òkè o la fi ìdí kalẹ̀ sí ní ìjọba ìbílẹ̀ Kájọlà ní agbègbè òkè Ògùn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ gan la wà
lórílẹ̀‐èdè nàìjíríà tá a ti ń dún sétí gbogbo ọmọ ẹ̀dá aráyé à ń kí yín wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ ní orúkọ mi ẹ má gbàgbé láti lọ sójú òpó ayélujára kẹ́tẹ́ ship 89.1 FM kájọ máa wòra wa bí ìran bẹ́ẹ̀ ni ẹ sì tún lè tẹ abẹ́rẹ́kẹ́rẹ́ show lójú òpó ayélujára ẹ bá wa láìkẹ́ ẹ bá wa share ẹ bá wa fọ́lù rẹ̀ lórúkọ ẹnìkejì mi. ẹ mọ̀ kojúmọ́ mọ́ níbi gbogbo tí ẹ ti ń gbọ́ ìkànnì alálùbáríkà ìkànnì sí 89.1 FM ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ tuntun pa ẹ̀mí wa mọ́ta tó wà láyé ta wà láyè ṣe rí i pé oṣù yìí ó yá gan-an ni. ń sáré lọ tètè ní. kò tẹ̀lé yélu ẹ̀ mọ́ ó yá gan-an bóyá torí pé àwa ti ń wo ọdún àwẹ̀ níwájú ni ló wájú ó yá bá òun. àwẹ̀ méjìlá ń wò báyìí àwẹ̀ méjìlá ń wò léraléra. àwọ̀ ẹni tí ó porúkọ rẹ̀ dà yóò ló wọn jẹ́ Fàtáì mọ́ tọ́ba tó yá yóò ló wọn jẹ́ Daniel mọ́ àwọ̀ báyìí. ibi tó bá wá yẹ sí lọ́dún yìí kò síbi tó yẹ sí lọ́dún yìí o. ó lè yẹ o kó sọ yẹ pé òun jẹ́ Ṣàngóṣọlá. ń gbà tọ́lọ́wọ́n bá tó wá ṣe káwọn bàbá wa náà tó wá gbé kinní kẹkalẹ̀ páwọn náà ń ṣètò kan ibi tó bá wá yìí sí. ẹ wo Ìtura Olúwa ọmọ Adédìjì náà ló kọ tèmi ẹ mọ̀ ṣé o ìrẹ́jẹ ní sí wa nígbà ọmọ lọ bìkan lánàá làwọn bàbá kan bá ní ìwọ ni Ìtura ń bí mo ti lọ darí ètò kan bọ̀ wọ́n bá ń bù mí lọ́wọ́ lọ́ fi lè ra kíní gbogbo yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín. tèmi wà ń kọ́ báyìí. ó abẹ́rẹ́kẹ́rẹ́. etí mi ti gbọ́ wọ́n bùn ọ lówó tó bá ti parí kọ́ bọ́ sí kọ̀rọ̀ ń bẹ̀ ní kájọ pin. ojú mi ti rí ẹnu mi máa sọ̀rọ̀ ìgbàlà iṣẹ́ Olúwa ojú mi ti rí etí mi ti gbọ́ ẹnu mi máa sọ̀rọ̀ ìgbàlà iṣẹ́ Olúwa ẹ ṣeun o gbogbo yín kódà ó ṣe ìyà mí lẹ́nu gan ṣùgbọ́n Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ yín gbogbo yín èmi ọmọ gbogbo yín tán o. no wàhálà. ẹ jẹ́ ẹ̀yà wọnú ìròyìn òní ní Sunday àwọn tí ó lọ ṣọ́ọ̀ṣì wọ́n fẹ́ gbọ́ròyìn díẹ̀ wọ́n fẹ́ gbọ́ròyìn. alright jẹ́ ká bọ́nú ìròyìn ọ̀hún láláì ní dáradúró lónírẹ̀gẹ̀dẹ̀ lónírà bájì gan lónírẹ̀gẹ̀dẹ̀ fìhín nínú ìwé ìròyìn Punch ni mo rí ìròyìn ọwọ́ mi yìí o òkèlè àkọ́bùsẹ̀ ni ìròyìn ọ̀hún kọ́lọ́run kó ṣàánú wa o nítorí wípé ká máa fura ilẹ̀ ń pòrì ayé sì ti pé méjì o ọ̀rẹ́ borin lọ ọ̀rẹ́ máa fura ìrọ̀lẹ́ ayé làwà a ò rí inú ara wa ẹbí Yetunde tí wọ́n rí òkú rẹ̀ nílé Alfa Abrahamon ní ìlú Ìlọrin wọ́n béèrè ìdájọ́ òdodo lọ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá àti àwọn tí wọ́n wà ní níbi ètò ìdájọ́ ẹbí olóògbé Yetunde Lawan tí wọ́n ṣe kópa ní ìlú Ìlọrin tí ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara wọ́n ti béèrè fún ìdájọ́ òdodo lórí ikú ọmọ wọn lásìkò tí àwọn ẹbí wọn tí ó ń bá oníwèé ìròyìn sọ̀rọ̀ wọ́n sọ púpọ̀ lọ́rọ̀ ní agbègbè Adéfálù ojú ẹkún ní ìlú Ìlọrin bàbá olóògbé náà ọ̀gbẹ́ni Lawan ó sọ pé inú ilé ni ọmọ òun mà wá níbi ìsọmọlórúkọ kan ṣáájú àsìkò tí ẹnìkan kó tó pè é lórí ẹ̀rọ gàṣẹ́mi létí wípé kó wá bá òun ní agbègbè gáràjì Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara bàbá olóògbé náà ní Oogun ló fi bá ọmọ òun sọ̀rọ̀ lórí ẹ̀rọ aago nítorí wípé wọ́n ṣẹ̀ṣẹ̀ jọ ríra wọn lórí ayélujára Facebook ni wọn ò sì ríra wọn rí kódà àwọn ò pàdé rí o àbúrò bàbá olóògbé náà ọ̀gbẹ́ni Síkírù Láì Jọ̀ǹtọ́ òun náà fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ fún àwọn oníròyìn ó ní afurasí ọ̀hún ló ti wà lákàtà àwọn agbófinró tó ti ń wò kábókábó bí òkété inú àyànràn ọ̀dọ́ tó jẹ́ akọrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Abrahamon Mohammed Bello ó tan Yetunde Lawan wọ inú ilé rẹ̀ ó sì kún wẹ́lẹ́wẹ́lẹ́ sínú rọ́bà ike ọ̀dà ìyá olóògbé náà arábìnrin Toyibat Lawan òun náà sọ púpọ̀ lọ́rọ̀ ó ṣàlàyé wípé ìjọba ìpínlẹ̀ Kwara ń rawọ́ ẹ̀bẹ̀ sí yín ẹ dákun ẹ dábọ̀ ẹ jèbúrẹ́ àwọn olùgbẹ́bẹ̀ ẹ jẹ́ kí ìdájọ́ òdodo kó wáyé Yetunde Lawan ni wọ́n sọ pé ó ti wà ní ilé ẹ̀kọ́ olùkọ́ni o ní títí ìlú Ìlọrin tó sì ti ń gbìyànjú láti gbégbá orókè bákan náà ni wọ́n gbọ́ wípé olóògbé ọ̀hún ó múra láti ṣe ìgbéyàwó nínú ọdún tá a wà yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùbánidárò ni wọ́n kún ilé àwọn olóògbé náà kọ́lọ́run má jẹ́ kí wọ́n bọ́ bàtà ọ̀fọ̀ sẹ́nu ọ̀nà wa o kàyéfì ńlá sì ni ikú rẹ̀ jẹ́ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n sì ń bá àwọn ìdílé wọn tí wọ́n ń bá dárò wọn ni arábìnrin náà kì í hùwà tí kò tọ́ ṣùgbọ́n àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ kó tó di pé irú ìṣẹ̀lẹ̀ báyìí ó wáyé wọn ni wọ́n ń wá arábìnrin ọ̀hún káàkiri kó tó di pé wọ́n padà kẹ́fín wípé àáfàá tó pè é ní gáràjì Ọ̀fà ní ìpínlẹ̀ Kwara òun ni ẹni tó pè é kẹ́yìn
tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ ọ̀hún bó ṣe tó àti bó ṣe yẹ kó tó di pé wọ́n padà mú o. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá sọ pé ẹsẹ̀kẹsẹ̀ ní ìwádìí ti bẹ̀rẹ̀ tí àwọn ọlọ́pàá tí wọ́n sì ti bẹ̀rẹ̀ sí ní dọdẹ nọ́mbà tó pe arábìnrin ọ̀hún kẹ́yìn kó tó di pé wọ́n dé ọ̀dọ̀ afurasí ọ̀hún kó tó di pé wọ́n fi páńpẹ́ ọba mu. Iṣẹ́ ìwádìí ó sì tún tẹ̀ síwájú. Bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti jẹ́jẹ́ wípé àwọn yóò ṣe gbogbo ìgbésẹ̀ láti jẹ́ kí wọ́n jó lamba pa ní iwájú òfin. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde ẹ̀mú kẹ̀yẹ́wò níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard náà ní eléyìí wà níbi tí olùṣọ́ àgùntàn Apostle Solomon Moses Mustapha tí gbogbo ènìyàn mọ̀ sí bàbá ṣe bí ọba tí bàbá mọ̀ ti sọ̀rọ̀ bàbá ni àwọn ohun ìní yín tẹ ní ẹ wò ó ẹ lò ó bó ti tọ́ àti bó ti yẹ kẹsìyé náwó làòlàò. Ẹni tí ṣe Apostle Solomon Moses Mustapha bàbá ṣe bí ọba ni ó gba àwọn ènìyàn nímọ̀ràn ní ọ̀nà láti lè lo àwọn àǹfààní èyí tó bá wá síwájú wọn. Ó ní kí wọ́n má ṣe fi àwọn àkókò wọn ṣòfò tàbí àwọn ohun ìní wọn lórí àwọn nǹkan tí ò yẹ kí wọ́n má sọ ara wọn di ọmọ onínàkúnà. Gẹ́gẹ́ bí bàbá ṣe sọ wípé ṣẹ́rí gbogbo ohun téèyàn bá fẹ́ kọ́ ló máa ń wá sí iwájú èèyàn ní gbogbo ìgbà o, ṣùgbọ́n eléyìí tó bá ní sílẹ̀ tẹ́lẹ̀ lò ó bó ti tọ́ àti bó ti yẹ kó lè sọ ọ́ di ńlá. Nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí bàbá ń ṣe ìwàásù fún ọjọ́ ìsinmi tí ò ní gangan ló mú ọ̀rọ̀ rẹ̀ nínú ìwé ìhìnrere Luke orí 15 ẹsẹ̀ 11 sí 14 tí bàbá sọ pé ó ṣe àkàwé àwọn ọmọ onínàkúnà gẹ́gẹ́ bí ọmọ méjì kan tí ó wà lọ́dọ̀ bàbá rẹ̀ tí ìkan sì béèrè fún ogún ìní rẹ̀ tí ó sì mọ́nà pọ̀n tí bàbá sọ pé ó lọ ó sì lọ ná gbogbo ohun ìní rẹ̀. Nígbà tó yá ni ó padà wá bí bàbá ṣe bí ọba ṣe sọ wípé kí ẹnikẹ́ni kó má ṣe jẹ́ kí gbogbo ohun ìní tóun ní kó tó di pé yóò ronú pìwàdà pé nǹkan báyìí ló yẹ kí n fi owó ṣe o. Ó ní iṣẹ́ mọ̀ ń pé oríṣiríṣi òun ni nǹkan tó wà. Ó ní ogun kan sì ni tí èèyàn bá mọ̀ béèyàn ṣe ń fi pamọ́. Ó ní òun ṣiṣẹ́ o ṣùgbọ́n gbèsè wà níbi gbogbo. Ó ní ṣé ò tí mọ̀ wípé ó yẹ kí ó dìde kó gbàdúrà kó sì lè lé ogun èṣù sẹ́yìn o. Ó ní tí èèyàn bá fẹ́ ṣe àṣeyọrí nínú ayé yìí ó ní ohun kan tí èèyàn mọ̀ ni pé èèyàn lè má tètè rí ẹni tí ó ràn lọ́wọ́ o, ṣùgbọ́n ìwọ gangan báyìí o gbọ́dọ̀ tètè ranra rẹ lọ́wọ́. Kò ń ṣe gbogbo nǹkan tí èèyàn bá rí báyìí ni èèyàn ó tètè mọ́ ná làòlàò. Bàbá ní gbogbo àwọn nǹkan tí ó wà níkàáwọ́ yín tí Ọlọ́run fún yín tí ẹ̀ ń wò pé eléyìí tẹ́ béèrè tí ò tí ì dé tí ò tí pọ̀ eléyìí tẹ́ ní lọ́wọ́ yín ẹ rọra lò ó kẹsì lò ó dáadáa ni o. Ó ní bàbá ṣe bí ọba ń sọ ó ní ẹ má ṣe jẹ́ kí ẹ má sọ ara yín di ọmọ onínàkúnà èyí tí ó jẹ́ pé gbogbo ohun ìní tó gbà lọ́wọ́ bàbá rẹ̀ nígbẹ̀yìngbẹ̀yìn ó padà jẹ́ òtòṣì jùlọ ni o. Ó ní ẹ wò ó ẹ pera yín wálé eléyìí tẹ́ ní lọ́wọ́ òun ẹ má ná nínàkúnà ẹ má ná ni bàbá wa ní òun gbàdúrà tóun sì fi ohùn léde wípé gbogbo ẹ̀mí tó jẹ́ ajẹnirun nínú ayé oníkálukú tó ń gbọ́ wa láàárọ̀ yìí kí Ọlọ́run kó fi iná rẹ̀ kó fi jó ni o. Ó ní gbogbo àǹfààní àti orí ọ̀fẹ́ tí ẹ bá ní ẹ lò ó dáadáa ni o, ẹ lò ó dáadáa ẹ má ṣe lò ó yẹ́bẹ́yẹ̀bẹ́. Bàbá ni wọ́n fi ìwé mímọ́ Bíbélì wọ́n fi sọ̀rọ̀ láàárọ̀ yìí. Wọ́n sọ̀rọ̀ lórí oríṣiríṣi tó sì mú àwọn nǹkan gẹ́gẹ́ bí àpẹẹrẹ fún wa nínú Bíbélì láàárọ̀ yìí. Bàbá Dr. S.M.O. Mustapha ni wọ́n ní ẹ wò ó ẹ jẹ́ ká ṣiṣẹ́ dáadáa kí a sì má ṣe fi gbogbo àwọn nǹkan tí a ní ká má fi ṣòfò ká má ná nínàkúnà. Òun ni ọ̀rọ̀ tí bàbá sọ o. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹ́mu kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch náà ni mo wà o. Àwọn ọ̀gára ọlọ́ṣà alọ́kólóńkígbe òjálẹ̀ onílé fi bo tiẹ̀ lẹ́yìn tí wọ́n sọ àwọn akẹ́kọ̀ọ́ fásitì ìlú Ìbàdàn sínú kolobo ni wọ́n ya wọ ilé ìgbé wọn tí wọ́n sì kó oríṣiríṣi àwọn nǹkan èlò àwọn fóònù àwọn aṣọ wọn àti àwọn nǹkan míì gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe Punch ẹ̀ jáde. Àwọn ọ̀gára ọlọ́ṣà ní òwúrọ̀ ọjọ́ àbámẹ́ta ọjọ́ sátidé ọjọ́ 15 oṣù kejì ọdún 2025 tá a wà yìí ni wọ́n ya wọ ilé ìgbé àwọn akẹ́kọ̀ọ́ fásitì ọ̀hún tó wà ní Awólọ́wọ̀ tí wọ́n sì jí oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ titi àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún tí wọ́n jí wọn gbé o. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ó ṣojú mi kòró ni wọ́n bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ tí wọ́n sì ṣàlàyé wípé oríṣiríṣi àwọn fóònù olówó iyebíye
pẹ̀lú àwọn ẹ̀gbà ọrùn ẹ̀gbà ọwọ́ àti àwọn aṣọ tó jojú ń gbèsè àti oríṣiríṣi àwọn nǹkan míì ni àwọn ọ̀gára ọlọ́ṣà yìí ni wọ́n jí gbé lọ nígbàtí akẹ́kọ̀ọ́ kan tó ń bá àwọn oníwèé ìròyìn sọ̀rọ̀ lọ́nà tó jẹ́ pé ó dùn ún dé ẹ̀mí ó ṣàlàyé wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ni wọ́n lù bí kúkú bí yíyè tí wọ́n fún wọn ní ẹgbà gidi kó tó di pé àwọn ọ̀gára ọlọ́ṣà ọ̀hún kó tó di pé wọ́n jáwé ọlọ́fẹ́ wọ́n ní wọ́n sọ sí ọ̀hún láàrin bíi wákàtí mélòó kan kó tó di pé àwọn ènìyàn àti ẹ̀ṣọ́ aláàbò títí ilé ẹ̀kọ́ náà tí wọ́n tó fi ọ̀rọ̀ ọ̀hún tó iléeṣẹ́ ọlọ́pàá létí wọ́n pe iléeṣẹ́ ọlọ́pàá lórí ẹ̀rọ gàásímílétí nígbà tí ẹni tó jẹ́ alukoro fún ilé ẹ̀kọ́ náà tó ń sọ̀rọ̀ ìyẹn Jọkẹ́ Akínpẹ̀lú ó ṣàlàyé bẹ́ẹ̀ ni ó ní àwọn ti fi ìṣẹ̀lẹ̀ yìí àwọn ti fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí ṣùgbọ́n ìgbà tí wọ́n ń gbìyànjú láti kàn sí iléeṣẹ́ ọlọ́pàá títí a fi ń kó ìròyìn yìí jọ àti títí tí èmi náà fi ń ka ìròyìn yìí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Adéwálé Òsífẹ̀sọ wọn ò tí ì rí bá sọ̀rọ̀ kò sì tí ì sọ nǹkan kan lórí rẹ̀ ìwé ìròyìn Punch ló kọ wọn ò kọ jù báwọn lọ ẹmu kẹyẹwò níbẹ̀. nínú ìwé ìròyìn Punch òun náà ni eléyìí wà níbi tí ẹni tí ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ sí ààrẹ ìyún Sunday Dáre tó ti ṣe àtẹnumọ́ ipa pàtàkì tí àwọn àjọ Civil Society Organization ìyún CSO tí wọ́n kó ní ọ̀nà láti jẹ́ kí ìjọba àwarawa kó dúró déédéé ní gbogbo àgbáyé. Dáre ló sọ pàtàkì ipa tí ó wà láàrin àwọn oníròyìn àti àwọn tí àjọ CSO yìí tí ó sì sọ wípé ó jẹ́ ọ̀kan gbòógì lára irinṣẹ́ tí orílẹ̀-èdè Nàìjíríà ní tí wọ́n nílò fún ìjọba àwarawa àti fún ìṣèjọba àwọn ọmọ ológun nígbà tí ó sọ̀rọ̀ lórí ipa pàtàkì tí wọ́n kó gẹ́gẹ́ bí adarí nínú àwọn ìgbìmọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà èyí tí ẹni tí ṣe adarí wọn Blessing Akínlọ́sọ́tù ti nígbà tó ń ṣàbẹ̀wò sí wọn ní ọjọ́ Ẹtì níbẹ̀ ni ó ti sọ wípé ṣẹ́rí tí a bá mú àwọn oníròyìn àti àwọn àjọ yìí tí a bá kó wọn papọ̀ báyìí ó ní ṣẹ́rí àwọn nǹkan ni wọ́n lè jẹ́ kí gbogbo nǹkan kó túbọ̀ lọ sókè sí lórílẹ̀‐èdè Nàìjíríà kí nǹkan dúró déédéé ó ní ṣẹ́rí àwọn àjọ CSO yìí àwọn òyìn ni wọ́n máa wà fún ìdàgbàsókè orílẹ̀‐èdè Nàìjíríà o gẹ́gẹ́ bí Dáre Sunday bí ó ṣe sọ ó ní ẹ wò ó ipa tí wọ́n ń kó láwùjọ kò ń ṣe ipa kékeré o torí kí a ṣe àwọn nǹkan dáadáa fún àwọn aráàlú kí a pèsè nǹkan fún àwọn èèyàn ó ní ṣe rí pé àwọn gangan wọ́n wà fún ìṣèjọba àwa ara wa ni o gẹ́gẹ́ bí Dáre Sunday ṣe sọ ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ ní eléyìí sí ààrẹ òun ló mọ̀ ti sọ̀rọ̀ tó sì sọ wípé ṣe rí àwọn CSO yìí àwọn gan ni wọ́n ní ipa pàtàkì tí wọ́n ń kó nínú ìjọba àwarawa lọ́nà láti jẹ́ kí ìjọba àwarawa kó fi ẹsẹ̀ múlẹ̀ déédéé kó sì dúró déédéé ni wọ́n sọ o bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ nínú ìwé ìròyìn Vanguard mo ti mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation ni mo rí ìròyìn yìí o ẹ̀yin ẹ̀ tó bẹ tó bẹ̀ ẹ̀ lẹ́nu níbẹ̀ o ẹ̀yin ẹgbẹ́ òṣèlú alátakò ẹ̀ lè lé ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kúrò lórí ipò àti wípé ẹ̀ sì tún lè dá bàbá lọ́wọ́ kọ́ láti má gbégbá orókè níbi ètò ìdìbò ọdún 2027 tí yóò wáyé láìpẹ́ ọjọ́ jọjọ ìwé ìròyìn The Nation ló di ìròyìn ọ̀hún jáde o bí ọjọ́ ṣe ń gorí ọjọ́ tí oṣù ń gorí oṣù tí kinní ọ̀hún tó sì ń súnmọ́ wa wẹ́rẹ́wẹ́rẹ́ o ìyẹn ọdún 2027 àgbáríjọpọ̀ àwọn alátìlẹ́yìn ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti fohùn léde o wípé gbogbo kòkò kẹ́kẹ́ ìhalẹ̀ kòrò ìdún kìnìún tí gbogbo àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n ń sán tí wọ́n ń ṣe wọ́n ti ṣàlàyé wípé wọn ò lẹ́nu níbẹ̀ àti wípé wọn ò tó bẹ tó bẹ̀ láti yẹ àga ààrẹ mọ́ ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láti yẹ àga ààrẹ mọ́ nídìí nínú àtẹ̀jáde kan tí adarí àwọn ikọ̀ náà ikọ̀ òun ni wọ́n pè ní DOJ ìyẹn Comrade Abdulhakeem Adégòkè Aláwìjẹ́ òun ni ó fi ọ̀rọ̀ yìí léde tó sì ṣàlàyé wípé àwọn ẹgbẹ́ alátakò tí wọ́n ń halẹ̀ tí wọ́n ń ha òkè tí wọ́n sì ń dúnkokò tí wọ́n ń dún kìnìún tí wọ́n ń kóra wọn jọpọ̀ ó ní ìkóra wọn jọpọ̀ yín lórí irọ́ ni o àní lórí irọ́ ni ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ gbára yín gbọ́ bẹ́ẹ̀ sì ni
ẹ fi ẹsẹ̀ múlẹ̀ ó ní àfòmọ́ nìyí o àfòmọ́ kò ṣe légbò nílẹ̀ o igi onígi ló máa ń bá a tan fún ìdí èyí ẹ lè dá ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lọ́wọ́ kọ́ o láti má jẹ́ kí àwọn ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n tún dìbò yàn padà gẹ́gẹ́ bí ààrẹ lọ́dún 2027 nígbàtí olórí àwọn ikọ̀ náà tó ń sọ̀rọ̀ ó sọ pé púpọ̀ gbogbo àwọn tí wọ́n ń kóra wọn jọpọ̀ yìí ni wọ́n jẹ́ ọ̀tá ara wọn ṣùgbọ́n wọ́n fẹ́ wá gbogbo ọ̀nà wọ́n fẹ́ wá gbogbo ọgbọ́n bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ lu gbogbo agbára láti lé ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kúrò lórí ipò ó ní ẹ wo bí ìrọ̀lẹ́ pa o ẹ lè ṣe bẹ́ẹ̀ ó ní ìmọ̀ wọn kò ní í jọ gẹ́gẹ́ bó ṣe wí ẹ fẹ́ wò ó ìwé ìròyìn The Nation ló de ìròyìn ọ̀hún jáde ẹ rí nínú rẹ̀. nínú ìwé ìròyìn Punch náà ni eléyìí wà níbi tí ẹni tí ó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Sokoto tẹ́lẹ̀ rí Tambuwa Aminu Tambuwa tí ó ti ní kò sí olóṣèlú kankan tó bá ní ẹ̀rí ọkàn tí yóò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Aminu Tambuwa ló sọ ìjákulẹ̀ rẹ̀ lórí bí àwọn kan ṣe kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n sì yá lọ inú ẹgbẹ́ òṣèlú APC. Gẹ́gẹ́ bí Tambuwa ṣe sọ ó ní kò sí olóṣèlú kankan tó bá ní ẹ̀rí ọkàn tí yóò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tó sì ṣàpèjúwe bí ètò ọrọ̀ ajé ṣe rí lọ́ọ́lọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí wọ́n ṣe ìpàdé kan tó èyí tó wáyé ní North West Zonal Meeting ti ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Kaduna ní ọjọ́ àbámẹ́ta. Tambuwa ni ó sọ̀rọ̀ wípé ṣẹ́rí gbogbo àwọn tí ó mọ̀ kúrò òun gbogbo wọn ni ó má dàbí gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ẹnu ó ní tí wọ́n sì wá bí ó sì dáa fún ẹlòmíì gẹ́gẹ́ bí ó ṣe sọ ó ní àwọn míì wọ́n kúrò nínú ẹgbẹ́ fún ìdí kan ó ní ṣùgbọ́n ohun tí òun wò ni pé ní àìpẹ́ jọjọ yìí àwọn tí wọ́n kúrò òun ni wọ́n kúrò fún ti ikùn tiwọn o. Tambuwa ti ṣe aṣojú Sokoto South Senatorial District ni ó mọ̀ tí ń béèrè ìbéèrè yìí tí ó sì sọ wípé ṣẹ́rí gbogbo àwọn tó kúrò nínú ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n lọ sínú ẹgbẹ́ òṣèlú APC yìí gbogbo wọn ni wọn ò ní ẹ̀rí ọkàn torí wípé tó bá jẹ́ pé wọ́n ní ẹ̀rí ọkàn pẹ̀lú ohun tí à ń kojú ní agbọn ètò ọrọ̀ ajé lọ́wọ́lọ́wọ́ báyìí lórílẹ̀‐èdè Nàìjíríà ṣó ti yẹ kí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. ó ní òun gbàgbọ́ wípé wọn ò ní ẹ̀rí ọkàn ní o tó bá jẹ́ pé wọ́n ní ẹ̀rí ọkàn ó ní wọn ò ní ṣe bẹ́ẹ̀ ó ní ṣe rí bí gbogbo nǹkan ṣe wà lórílẹ̀‐èdè Nàìjíríà ni tí ó sì sọ̀rọ̀ ó ní ṣe rí gbogbo wọn yìí gbogbo wọn ló jẹ́ pé ikùn wọn ni wọ́n ń jà fún tí wọn ò sì mọ̀ bóyá ebi ń pa ọmọ ẹnìkọ̀ọ̀kan o ó ní ṣùgbọ́n gbogbo nǹkan tí gbogbo wa gbàgbọ́ ní orílẹ̀‐èdè yìí òun ni pé gbogbo wa ní ọdún 2027 a gbọ́dọ̀ ṣiṣẹ́ pẹ̀lú ìṣọ̀kan láti rí ọdún 2027 ká sì dìbò fún ìṣèjọba èyí tí ó mú wa tẹ̀síwájú tí ó mú wa mọ̀nà gẹ́gẹ́ bó ṣe sọ ẹni tí í ṣe sẹ́nítọ̀ ni ó wá rọ gbogbo àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP àtàwọn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà míì ó ní ẹ wò ó ẹ jẹ́ àṣìṣe tako ẹgbẹ́ òṣèlú APC ní ọdún 2027 ó ní ẹ̀wẹ̀ àwọn tí ẹni tí í ṣe aṣojú fún ẹgbẹ́ òṣèlú PDP ní North West ó ní lòun náà mà tiẹ̀ ti fi ọwọ́ sọ̀yà wípé ṣẹ́rí òun ò rí i pé wọ́n gbé àwọn ẹgbẹ́ òṣèlú APC dìde kúrò lórí àga wọn níbi ìbò èyí tí ó wáyé ní ọdún 2027 gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde tí ó kà wípé àwọn tí ó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú PDP ní ẹ̀ka ti North West ìyún Alhaji Bello Gaso ni ó ti sọ wípé gbogbo àwọn ọjà tó wà nínú ẹgbẹ́ òṣèlú yìí gbogbo ẹ̀ pátápátá báyìí òun ni wọ́n yanjú tí ó sì jẹ́ wípé ẹni tí ó ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Sokoto tẹ́lẹ̀ rí Aminu Tambuwa lọ́mọ̀ ti sọ̀rọ̀ ó ní ẹ wò ó ẹni tí ò bá ní ẹ̀rí ọkàn sẹ́ẹ̀ ni yóò lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹ́ lọ mú kẹ́ ṣẹ̀rí ẹ̀ níbẹ̀. ká lọ sí ẹ̀ka ìkéde àti ìpolówó ọjà wa báyìí à ń padà bọ̀ Paul ìwọ́dà o. bí kìnìún bá bú nínú igbó ti gbó ti jù á mì tìtìtì Sip 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. òkè o
òkè láwà òkè téńté. ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ òkè ò jákèjádò gbogbo àgbáńlá ayé ló ń ké sí gbogbo èèyàn pé kí wọ́n wá ní pàtàkì jù gbogbo ọ̀dọ́ tó fẹ́ lu tó fẹ́ là tó fẹ́ rí bí báwọ̀ láyé tó fẹ́ kórìíre ó kànkè nípasẹ̀ ìgbìmọ̀ tó rí sọ̀rọ̀ ajé àtìdáṣẹ́ sílẹ̀ òkè ò economic and industrial committee nípè fi ń dún síbi ètò àpérò ńlá tí wọ́n gbé kalẹ̀ fún gbogbo aráalé gbogbo ará oko lábẹ́ àkòrí ìlanilọ́yẹ̀ fún dàgbàsókè ìdáṣẹ́sílẹ̀ àtọrọ̀ ajé òkè ò creating awareness for industrial and economic development of òkè ò ní sátidé lẹ́tọ̀ ọjọ́ 22 oṣù kejì 22 to 2025 aago 10 tààrọ̀ ní gbọ̀ngàn òkè ò ìka tó tọ́ símú la fi ń remú o olùsọ̀rọ̀ pàtàkì tó máa bá wa sọ̀rọ̀ ní Professor Jacob Babayemi ọ̀jọ̀gbọ́n jìnnì láti yunifásitì ti Ìbàdàn olùsọ̀rọ̀ pàtàkì míì ní ẹnjìnìà Kọ́láwọlé Adéníyì aláṣẹ oko níjì nílérò Chief Executive Officer níjì Fans Ìlérò àtúnwá ní olùsọ̀rọ̀ kan pàtàkì tá à ń retí láti iléeṣẹ́ Friesland Campaigner Wanko Nigeria Limited BOI Bank of Industry wọn ò ní gbẹ̀yìn iléeṣẹ́ ìfowópamọ́ tó ń rí sí ìdáṣẹ́sílẹ̀ bá a ṣe lè rówó ṣiṣẹ́ gidi tá a fẹ́ ṣe níbi ètò yìí bákan náà a ó ṣàfihàn àwọn iṣẹ́ ọwọ́ pàtàkì táwọn ẹni wá ń ṣe tó wúlò tó yáàyè àwọn iṣẹ́ ọwọ́ bíi kọlọbọ orí èrò ọṣẹ dúdú ọṣẹ hó ìkòkò àmọ̀ ìsàsàn àtohun ìdáná alámọ̀ tó jẹ́ nǹkan tiwantiwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àǹfààní ńlá ló wọlé tọ̀ wá o ní pàtàkì àwọn ọ̀dọ́ àti gbogbo ọmọ ìlú àtèrò tí ń bẹ lókè o ẹ rántí ẹ má gbàgbé o sátidé 22/2/2025 láago 10 tààrọ̀ ní gbọ̀ngàn ìlú wa lókè o onígbọ̀wọ́ òkè o economic and industrial committee lábẹ́ agbòjògbòòrùn ẹgbẹ́ ọmọ ìbílẹ̀ òkè o. àtótó arére o àpè gbogbo ọmọ ilé ìlọ́bẹ̀ nílùú ìwéré ilé àti gbogbo ẹni yòówù tó mọ̀ pé ọmọ ilé ìlọ́bẹ̀ lòun yálà nídìí ìyá tàbí ti bàbá bóyá wọ́n pa nìtàn fún ọ pé ọmọ ilé ìlọ́bẹ̀ ló ṣe gbogbo ọ̀nà yòówù tó bá fi tàn mọ́ ilé ìlọ́bẹ̀ nílùú ìwéré ilé à ń pè yín síbi ìpàdé òun àpérò pàtàkì tí yóò máa mú lọ síwájú bá agboolé yìí ìpàdé yóò máa wáyé ní gbogbo ọjọ́ Sunday tó bá bẹ̀rẹ̀ oṣù àtèyí tó jẹ́ ọjọ́ 15 síra àwọn ńlá ò máa fi ṣèpàdé yìí lábẹ́ baálé ilé ìlọ́bẹ̀ Fàtóyìn Kẹ́hìndé Fáróhùnbí àti alága gbogbo ọmọlé ìlọ́bẹ̀ pátápátá bàbá wa Rasheed Àmúdá Ọ̀jẹ́wùmí ọba ilé tutù gbogbo òkè ògùn tìlú ìwéré ilé akápò ọmọlé Ganiu Rafiu Ogunlétí PRO arábìnrin Modinat Adéṣọlá akọ̀wé Dr. Mutiu Àmúdá Alẹ́ṣinlọ́yẹ ẹ̀káre ẹ̀yìn ọmọ ilé ìlọ́bẹ̀ ẹ̀sà ògbìnìyìn ara ògbójò ẹ̀ńlẹ́ ara òde ògbólúkẹ́ sọ́bọ́lọ́yọ̀kẹ́ ọmọ àríkèyàn gbọ̀ngàn Sunday tó bá bẹ̀rẹ̀ oṣù àti tààrin ìpàdé ó máa wáyé ẹbí àgbè wá o. ìsọjí ìjọ ọlọ́run kò ṣeun tì Open Heaven Church nílùú ìwéré òkè gbé ìsọjí alágbára ọlọ́jọ́ mẹ́ta kalẹ̀ eléyìí tí yóò wáyé ní ọjọ́ 17, 18 àti ọjọ́ 19, 17, 18 àti 19 nínú oṣù tá a wà yìí nínú ilé ìwé ìwà community àkórí ìsọjí náà ni sọ ẹkún mi dẹ̀rín bẹ̀rẹ̀ láti agogo 10 àṣálẹ́ títí di òwúrọ̀ ọjọ́ kejì ọlọ́run ìpè bàbá wa Isaki Sama Ismail yóò sọ ẹkún tiẹ̀ náà dẹ̀rín lórúkọ Jésù ẹ má gbàgbé o 17, 18 àti 19 ní ìsọjí náà yóò gbìnàyà Jésù ń dúró dè ọ́ máa bọ̀. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí bí olúwa bá ṣe ní lóore ìṣe ló yẹ ká dúpẹ́ hallelujah èyí ni ayẹyẹ ọdún kan ìwúyè màmá wa Chief Mrs. Lateef Taiwo ìyálọ́jà ti ìlú Adó-Àwáyè lábẹ́ His Royal Majesty ọba Hamidu Lamidi Òkunlọ́lá Aláwáyè ti ìlú Adó-Àwáyè kí adé pẹ́ lórí o kí bàtà pẹ́ lẹ́sẹ̀ mọ́mì ẹ̀mí gígùn àti àlàáfíà lẹ́ẹ̀fì lọ́jọ́ ayé yìí o a sì ń fi àsìkò yìí kí gbogbo ọmọ ilé ìyálọ́jà pé ẹ ṣeun o ẹ kú ìdìde ẹ kú àdúrótì gbogbo wa báyìí lágbára ọlọ́run ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní kàn wá o lágbára ọlọ́run orí oyè yìí ohun rere báyìí lọ́tùnlọ́tùn ni yóò máa wọlé tọ̀ wá o a sì ní í ṣe nǹkan ìbànújẹ́ ní àárín wa o lágbára ọlọ́run oyè ìyálọ́jà tí ẹ jẹ yìí ẹ tún jẹ eléyìí
tó jù bẹ́ẹ̀ lọ olùkéde àwọn ọmọ ìyálọ́jà ọmọ àti ọkọ ọmọ pẹ̀lú ọkọ ìyálọ́jà ti ìlú Adó-Àwáyè ni ó ń kí gbogbo yín o oyè amọ́rí. bí kìnìún bá bú nínú igbó ti gbó ti jù á mì tìtìtì Sip 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. ẹ káàbọ̀ padà láti ojúde ọjà ká tún sún sápá iwájú níbi ìròyìn tí àmúwá ṣe tí ìgbọ̀yìn. Wike yóò dáwọ́ ìdùnnú bẹ́ẹ̀ ni yóò yọ̀ mọ́ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu lórí bí bàbá yóò ṣe pé ọdún méjì lórí àpèrè ààrẹ pẹ̀lú sísìn àti ṣíṣe ìfilọ́lẹ̀ àwọn oríṣiríṣi iṣẹ́ àkànṣe. Mínísítà fún olú ìlú ilẹ̀ wa Nyesom Wike ni ó ti ṣàlàyé lóhùn òkè tó sì ti gbé òṣù bàràbàǹdẹ̀ fún ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bí bàbá yóò ṣe pé ọdún méjì lórí àpèrè ààrẹ láìpẹ́ ọjọ́ jọjọ. Wike ó fọhùn òkè ó sì ṣàlàyé wípé pípé ọdún méjì tí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu yóò pé lórí ipò yìí ó ní oríṣiríṣi àwọn iṣẹ́ àkànṣe ni òun ó ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ àti wípé òun yóò tún sísọ lójú àwọn iṣẹ́ àkànṣe míì láti jẹ́ kí àwọn ènìyàn kó mọ̀ wípé ìṣèjọba tó wà lóde yìí ó ń ṣe takuntakun àti wípé ó ń ṣe gudugudu méje òun yàyà mẹ́fà nínú ọ̀rọ̀ tí Wike fi léde ní àná ọjọ́ àbámẹ́ta èyí tó tẹ àwọn oníròyìn lọ́wọ́. Ó ṣàlàyé wípé oríṣiríṣi àwọn iṣẹ́ àkànṣe ló ti wà nílẹ̀ o èyí tó ní ṣe pẹ̀lú ṣíṣí àwọn ojú ọ̀nà bíi 30 kìlómítà ó tún lé ọwọ́ mẹ́rin ọ̀nà kan láti ìlú Àbújá lọ sí Lọ́kọjà tó jẹ́ òpópónà márosẹ̀ àti ọ̀nà míì láti Gomani sí Kawali tí ó jẹ́ titi àwọn ìjọba ìbílẹ̀ èyí tó wà ní ìlú Àbújá. Ó ṣàlàyé wípé gbogbo àwọn iṣẹ́ àkànṣe yìí àti àwọn míì ni òun yóò tẹ pẹpẹ rẹ̀ tí òun yóò sì jẹ́ kí gbogbo àwọn ará ìlú kí wọ́n mọ bí iṣẹ́ àkànṣe ọ̀hún bó ṣe pọ̀ tó. Ó ní kò ṣẹ̀yìn bí ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu bí bàbá ṣe fi ọmọ tukọ̀ orílẹ̀-èdè yìí ṣe bí ọmọ ọkọ ni ọmọ ṣe ọmọ kọ̀ọ̀kan kò gbọ́dọ̀ ṣe bí ọmọ àlè. Ó ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ló ní í ṣe pẹ̀lú ìdáwọ́ ìdùnnú pẹ̀lú ààrẹ wa ní orílẹ̀-èdè yìí. Ó ní kádúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó májú ọ̀pọ̀ ènìyàn ní owó bí àwà kádúpẹ́ lọ́wọ́ irú ààrẹ yìí kádúpẹ́ lọ́wọ́ oṣù ta ní ọ̀ràn tó ràn láràn mọ́júmọ́. Ó ní òun dúpẹ́ o wípé òun bá ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu òun bá bàbá ṣiṣẹ́ papọ̀ kò ṣàìgbé òṣù bàràbàǹdẹ̀ fún gbogbo àwọn alága ìjọba ìbílẹ̀ níbi tí wọ́n ti fẹ́ tẹ́ pẹpẹ ọ̀nà yìí. Bẹ́ẹ̀ ni ó kí gbogbo àwọn ènìyàn ọ̀hún ó ní ẹ wọlé ẹ wẹnu ọkọ ẹ wò bí àwọn ènìyàn bí wọ́n ṣe tú jáde lọ́pọ̀ yanturu nígbà tí à ń ṣe àbẹ̀wò síbi àwọn iṣẹ́ àkànṣe yìí. Ó ní tínú wọn ọ̀bá dùn ni wọn ò ní jáde lọ́wọ́ọ̀wọ́ báyìí. Ó ní fún ìdí èyí à ń ṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ní màrìwò lẹ́rí egungun ń bọ̀ wá láìpẹ́ jọjọ. Ìwé ìròyìn PM ló kọ ìròyìn ọ̀hún ẹ̀mú kẹ̀yẹ́wò níbẹ̀. Nínú ìwé ìròyìn Punch náà ni eléyìí wà níbi tí àwọn mọ̀lẹ́bí ọmọbìnrin kan tí ó jẹ́ akẹ́kọ̀ọ́ tí ó ti jẹ́ pé wọ́n mà ti ṣe ètò àdúrà fún un láti fi ṣe ayẹyẹ ìkẹyìn fún ọmọ wọn eléyìí tí ọ̀rẹ́ rẹ̀ lójú òpó Facebook tí ó máa lò ní àdúrà yìí òun ló wáyé ní ọjọ́ àbámẹ́ta nílùú Ìlọrin ní agboolé Adéfalò ní ojú ẹkùn nílùú Ìlọrin ní ìjọba ìbílẹ̀ Ìlọrin West Local Government ní ìpínlẹ̀ Kwara ní ọ̀rọ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ ní ẹni tí ṣe Yetunde tí ó jẹ́ ọmọ ilé ẹ̀kọ́ Kwara State College of Education tí ó wà ní ìpele tó gbẹ̀yìn nílé ẹ̀kọ́ ọ̀hún ló ti jẹ́ pé ó mà kó sọ́wọ́ ọ̀rẹ́ rẹ̀ lójú òpó Facebook tí ìyẹn sì fi ṣe nǹkan o nínú àdúrà tí ẹni tí ó darí àdúrà náà ni àwọn àáfàá tí ó wá láti ojú ẹkùn Sàrùmí ẹni tí í ṣe Imam Alábídùn tí gbogbo ènìyàn mọ̀ sí ẹni tí ó jẹ́ àwọn gbajúgbajà fà nílùú Ìlọrin. Alábídùn yìí òun ni ó sì gbàdúrà sí Allah wípé ẹni tí ó jẹ́ olóògbé yìí kí Ọlọ́run kó dákun kó bá kó rọ gbogbo àwọn òbí rẹ̀ nínú kí ó sì fún òun náà ní ìsinmi o tí ó sì wá gbàdúrà wípé ṣe rí gbogbo àwọn tí ó lọ́wọ́ nínú ikú ọmọbìnrin yìí ó ní gbogbo wọn báyìí ni kí wọ́n gba ìdájọ́ gbígbóná lọ́wọ́ Ọlọ́run. Nígbà tí ó sọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ìgbà tí bàbá ọmọ náà tí òun náà sọ̀rọ̀ yìí Alhaji Ibrahim
ó ní sẹ́rí olóògbé yìí ló kúrò ní family house wọn o tí ó sì sọ pé tí lẹ́yìn ìgbà tí ó kúrò níbi ilé ìwé kan tí ó ti ń kọ́ wọn níbẹ̀ wọ́n ní nígbà tí ó dé ilé láti ilé ìwé ọ̀hún níbi nǹkan bí aago 12 ààbọ̀ ní ọjọ́ ajé Monday ni ó ti kúrò níbi iṣẹ́ o wọ́n ní ló ní ọ̀rẹ́ òun kan ṣe ayẹyẹ pé ó ń kó ọmọ ni ó sì lọ síbẹ̀ wọ́n nígbà tílẹ̀ ọjọ́ òun ṣú àwọn ò mà rí ọmọ kó wọlé o wọ́n bá gba ọ̀dọ̀ iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní ọjà ọba lọ ní ọjọ́ ìṣẹ́gun pé àwọn ò mà rí ọmọ àwọn ńgbà tó ti pé wákàtí 16 wọ́n ní nígbà tí wọ́n máa wá tí wọ́n ń ṣe àwọn nǹkan láti fi mọ ibi tó wà pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ wọ́n ní wọ́n bá rí i pé wọ́n mà ti jí gbé ni o tí ó sì jẹ́ pé wọ́n ṣekú pa ọmọ ọ̀hún wọ́n ní nígbà tí wọ́n ṣe àbẹ̀wò sí ilé ẹni tí ó jí gbé ọ̀hún ibẹ̀ ni wọ́n ti bá àwọn ṣẹ́ dúdú àwọn oògùn abẹ́nú gọ̀ǹgọ̀ láti ọwọ́ àwọn ọlọ́pàá yìí nínú yàrá ọ̀hún tí ó wà o wọ́n ní ṣẹ́rí ọmọ yìí òun gan ni ọmọbìnrin ìkejì tí àwọn bàbá yìí bí tó sì jẹ́ pé wọ́n lu ọmọ yìí wọ́n fi ṣe oògùn owó ni o bí bàbá ti sọ wípé ọmọ yìí ó ṣe olùkọ́ nílé ẹ̀kọ́ kan ni o nígbà tí wọ́n sọ wọ́n ní láti bí ọdún 15 sẹ́yìn báyìí ó ní òun sọ fún wípé kó sọ fún ọkùnrin àbí ẹnìkan tí ó bá fẹ́ pé wò ó mú wá sí ilé ni ẹnikẹ́ni tí ẹ bá ní ẹ̀ ń fẹ́ mú wá sílé jẹ́ kí n mọ̀ ọ́ ni o ó ní iṣẹ́ rí òun nílò kí ìjọba dá sí ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí bàbá òun ṣe sọ ó ní ìdájọ́ tó lọ́rìn ó gbọ́dọ̀ wà ní orí ọ̀rọ̀ yìí ló wà níṣẹ́ rí gbogbo ẹ̀yin èèyàn náà ẹ gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lára nǹkan tó ṣẹlẹ̀ yìí kí àdúgbò kí ó bàa lè sinmi ó ní òun fẹ́ rawọ́ ẹ̀bẹ̀ sí iléeṣẹ́ ọlọ́pàá tó wà ó ní kò ṣe nípínlẹ̀ Kwara nìkan o ṣùgbọ́n gbogbo iléeṣẹ́ ọlọ́pàá tó wà ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn bàbá wa ẹ̀mí àti ìlú Ìlọrin ó ní ẹ dákun àwọn ìwádìí tó bá lọ́rìn òun ni ẹ bá wa ṣe lórí ikú ọmọ wa yìí kí àwọn tó sì ṣe kí wọ́n fi ojú kí wọ́n fi winá òfin o ó ní iṣẹ́ rí Yétúndé yìí òun ló jẹ́ pé ó mà ti parí ilé ẹ̀kọ́ rẹ̀ tí ó sì ti gba ìwé ẹ̀rí rẹ̀ ó ní kó tó di pé ọ̀rẹ́kùnrin rẹ̀ kan tó pàdé lójú òpó Facebook tí ìyẹn jẹ́ Abdulrahman Muhammed Bello tí ó ti jẹ́ pé ó wà lákàtà àwọn ọlọ́pàá báyìí nílùú Ìlọrin nípínlẹ̀ Kwara ni ó jẹ́ pé ó mà tán án ni wọ́n ní ọjọ́ ìṣẹ́gun gangan báyìí òun ni wọ́n mà lọ sí ilé ìwé ni wọ́n lọ sí ilé ìgbé ẹni ọ̀hún tó jẹ́ pé òun gan báyìí ó ní tíṣà ni òun náà ní olùkọ́ ní ẹni ọ̀hún ò tó sì jẹ́ pé ó máa padà lónìí ọlọ́run kó mọ̀ ṣàánú wa wọ́n ní àfààyè ẹni ọdún 29 òun ló mọ̀ pé Yétúndé lórí fóònù níbi tí Yétúndé ti lọ sí ibi ìsọmọ lórúkọ o tó sì ní àkóyọjú sóhun àṣé ó fẹ́ pa á ni o ó fẹ́ pa á ni wọ́n nígbà tí ó mọ̀ sọ fún iléeṣẹ́ ọlọ́pàá ó ní ẹ wò asma òun ló máa pa á iye asma ló pa á bò wá ni kí ló ṣe fún wọn ní irọ́ tó sàpá ni pé asma ló máa pa ọmọ yìí ṣùgbọ́n ó lò ó nítorí pé oríṣiríṣi oògùn ni wọ́n bá nínú ilé rẹ̀ kọ́lọ́hún kó ṣàánú wa kó má jẹ́ ká ṣìrìn ẹ̀yin obìnrin ẹ jẹ́ káwa náà aṣọ ara wa nínú ìwé ìròyìn Punch ní eléyìí wà bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹ́ lọ mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Punch ni èmi náà rí ìròyìn ọwọ́ mi yìí o wọ́n ti lé akẹ́kọ̀ọ́bìnrin tó gé olùkọ́ rẹ̀ jẹ ní fásitì Nnamdi Azikiwe wọ́n ti lé kúrò ní ilé ẹ̀kọ́ ó gé olùkọ́ rẹ̀ jẹ ó sì tún fa sọyàmọ́ olùkọ́ ọ̀hún lọ́rùn o akẹ́kọ̀ọ́bìnrin tó wà ní ìpele kẹta ní fásitì Nnamdi Azikiwe tí wọ́n pe orúkọ rẹ̀ ní Mbakiwe Precious tí wọ́n ti fi ẹ̀sùn kàn wípé ó gé olùkọ́ rẹ̀ lẹ́yìn olùkọ́ ọ̀hún ní orúkọ rẹ̀ ń jẹ́ Chukwunde Okoye ó gé olùkọ́ jẹ ó sì tún fa sọyàmọ́ olùkọ́ ọ̀hún lọ́rùn pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ nínú àtẹ̀jáde kan láti ọ́fíìsì alukoro yunifásitì ọ̀hún èyí tí ó gba ti ọwọ́ alukoro ọ̀hún jáde Ìjẹta Luzi ó fìdí rẹ̀ múlẹ̀ wípé àṣẹ ó ti wá láti ọ́fíìsì ọ̀gá àgbà pátápátá fún ilé ẹ̀kọ́ náà ìyẹn Joseph Nkenchubu ni ó ti fi àṣẹ sí ọ̀rọ̀ yìí wípé o ní wàràǹṣeṣà lẹ́yìn ọ̀sọ́kà ní kíákíá kí wọ́n jáwé kúrò ní ilé ẹ̀kọ́ wa fún arábìnrin Precious tó gé olùkọ́ rẹ̀ jẹ o nínú àtẹ̀jáde náà ni tí wọ́n ti fi síta níbẹ̀ ni wọ́n ti ṣàlàyé pé nígun àwọn ìgbìmọ̀ olùwádìí tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìwádìí láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ ni àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ náà wọ́n fún wọn ní àyè láti tẹ́ pẹpẹ atótónu wọn ṣùgbọ́n lẹ́yìn gbogbo atótónu ọ̀gá àgbà ilé ẹ̀kọ́ náà ó pàṣẹ ní wàràǹṣeṣà wípé
kí wọ́n lé akẹ́kọ̀ọ́bìnrin Precious kí wọ́n lè kúrò ní ilé ẹ̀kọ́ nítorí wípé gbogbo ìwà tó wù yìí ó tàbùkù ìjọmọlúàbí àti wípé ó tàbùkù olùkọ́ náà tí ibi tó lápẹẹrẹ. Fún ìdí èyí kò gbọ́dọ̀ wà ní ilé ẹ̀kọ́ wa mọ́, kó sì kó gbogbo nǹkan tó jẹ́ ti ilé ẹ̀kọ́ kó kó kalẹ̀ kó kúrò ní ilé ẹ̀kọ́. Nínú àtẹ̀jáde náà wọ́n rọ gbogbo àwọn ènìyàn ìlú wípé ẹ ṣe sùúrù, iṣẹ́ ìwádìí wa kò tí ì parí, a ó sì tún tẹ̀síwájú níbi iṣẹ́ ìwádìí wa, ṣùgbọ́n ó pọn dandan fún wa láti lé akẹ́kọ̀ọ́ yìí kúrò ní ilé ẹ̀kọ́ bí irú àsìkò tá a wà yìí, nítorí wípé ó ń kẹ́kọ̀ọ́ nípa ìtàn àti ọ̀rọ̀ tó kan ilẹ̀ òkèèrè, ìyẹn history and international study. Ó ní nínú ìtàn kò sí kí ènìyàn kó máa hùwà párá tàbí kó máa gbé ojú agan sí olùkọ́ rẹ̀, pàápàá jùlọ ẹni tí ń tún orí rẹ̀ ṣe. Fún ìdí èyí ààyè rẹ̀ kò sí ní ilé ẹ̀kọ́ yìí mọ́, kẹ́rù káàsà rẹ̀ kúrò ní ilé ẹ̀kọ́ wa, gẹ́gẹ́ bí àtẹ̀jáde ọ̀hún ṣe wí. Ìwé ìròyìn Punch ó Punch ẹ̀ jáde, ẹ̀mú kẹ̀yẹ́wò níbẹ̀. Nínú ìwé ìròyìn Vanguard náà ni eléyìí wà, níbi tí ọmọ ọdún 19 kan nípínlẹ̀ Ògùn tó ti ṣekú pa ara rẹ̀ tó sì gbẹ̀mí ara rẹ̀. Ìṣẹ̀lẹ̀ burúkú yìí ló wáyé ní abúlé kan tí wọ́n pè ní Afio ní ìjọba ìbílẹ̀ Ọ̀dẹ́dá ní ìpínlẹ̀ Ògùn. Ọmọ ọdún 19 yìí tí orúkọ rẹ̀ ń jẹ́ Sunday Moses, òun ni wọ́n mà bá tó jẹ́ pé eléyìí ló máa pokùnso níbi igi kan o. Moses yìí ni wọ́n bá òkú rẹ̀ ní abúlé náà nígbà tí ìròyìn sọ wípé ẹ̀gbọ́n rẹ̀ tí ó jẹ́ ẹni tí òun mọ̀ ti kúrò nílé ẹ̀kọ́ girama o, tí ó jẹ́ pé ẹni ọdún 67 tí òun mà sọ pé níbi tí àwọn ti jókòó báyìí ló mà ti wá bóun pé ẹ wò bọ̀dá mi ojú òpó ayélujára yóò ṣe dáadáa, ó dàbí pé sáfíìsì òun kò dúró dáadáa, ẹ wò mo fẹ́ lọ sí òkè lọ́hùn kí n lọ wo sáfíìsì. Wọ́n ní nígbà tí ó sì ń ṣọmọdé bẹ́ẹ̀ ni bọ̀dá bá ní kó máa lọ o, ṣùgbọ́n gbà wọ́n retí yóò dé tí wọn ò rí o ni wọ́n bá wa lọ. Gẹ́gẹ́ bí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ṣe fi léde, Ọmọlọ́lá Odùtọ́lá ló ní ṣe rí olóògbé yìí, òun ni ó jẹ́ pé bọ̀dá rẹ̀ John Egbe òun ni ó rí lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wákàtí tó ti jẹ́ wípé wọ́n ti ń wá kiri o. Gẹ́gẹ́ bí ìwádìí ṣe sọ wípé Moses yìí òun ni ó jẹ́ wípé ó mà ti pàdánù ìyá rẹ̀ láìpẹ́, tó sì jẹ́ pé ìyá òun gan ni wọn ò tí ì sin ní ìlú wọn tí ó wà ní Ojú ní ìpínlẹ̀ Benue, tí ó jẹ́ pé ọmọ yìí ni ó kúrò ní ilé ní Ògúngbadé ní abúlé Ògúngbadé ní ọjọ́ 10 oṣù kejì ọdún 2025 nítorí pé ó ní kò sí ojú ọjọ́ tó dára láti fi ṣe àwọn nǹkan tó fẹ́ ṣe lórí ojú òpó ayélujára. Odùtọ́lá ló wá sọ pé nígbà tó kọ̀ láti padà wálé, òun ni bọ̀dá rẹ̀ John Egbe yìí tí ó sì wò pé kí ló lè ṣẹlẹ̀ tó sì wá lọ, ṣùgbọ́n gbà wọ́n débẹ̀ nǹkan kàyéfì òun ni wọ́n mà bá sílẹ̀. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ wípé ṣe rí ibẹ̀ ń gan báyìí kọ́lọ́hún kó tiẹ̀ ṣàánú wa ni pé wọ́n ti ya fọ́nrán àwòrán ọmọ òun níbẹ̀ tí wọ́n sì ti ṣe àwọn fọ́nrán kan sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn láti kí ìyẹn kó lè dàbí ẹ̀rí fún wọn pé ìwọ lọ́hùn bó láwa ti wá ṣe ọmọ tí ó jáde báyìí tí ó sì ní òun fẹ́ lọ ṣe òun wá nẹ́tíwọ̀kì lọ tí kò sì padà wálé. Nígbà tí Odùtọ́lá tí ó fi ìdí àwọn ìwádìí tí ó lọ tó fi múlẹ̀ ni ó sọ pé òkú ọmọ yìí òun ni wọ́n ti fà lé àwọn mọ̀lẹ́bí rẹ̀ lọ́wọ́ láti ṣe àwọn ètùtù tó bá tọ́ àti ètùtù tó bá yẹ lórí ikú rẹ̀. Kọ́lọ́hún kó ṣàánú wa ni o. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣẹ̀rí ẹ̀ lọ sínú ìwé ìròyìn Vanguard kẹlọ́mú kẹṣẹ̀rí ẹ̀ níbẹ̀. Nínú ìwé ìròyìn Leadership ni mo rí ìròyìn yìí nípa ọdún 12 ní ilé ẹ̀kọ́ primary school àti títí secondary tí àwọn ìjọba àti gbogbo àwọn alẹ́nulọ́rọ̀ lórí ètò ẹ̀kọ́ tí wọ́n ti ń tẹ́ pẹpẹ rẹ̀ báyìí láti de àbádòfin ní orílẹ̀-èdè Nàìjíríà. Kíní ọ̀hún ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ní àwọn ènìyàn ìlú fi wò àti àwọn ọ̀jìmì nínú onímọ̀ nípa ètò ẹ̀kọ́ wọ́n ti ń sọ púpọ̀ lọ́rọ̀ nípa rẹ̀. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde yìí ṣe wí, wọ́n sọ yìí pé ọdún 12 láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ láti akẹ́kọ̀ọ́ ní ìpele kíní tó fi dé girama kí wọ́n máa lo ọdún 12 ní ilé ẹ̀kọ́. Wọ́n ní ṣé kìí ṣe wípé ìgbésẹ̀ yìí láti dá ètò ẹ̀kọ́ padà sí ẹ̀yìn, gẹ́gẹ́ bí ọ̀jìmì nínú onímọ̀ yìí gẹ́gẹ́ bó ṣe fẹ́ sọ ó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ń fi ọwọ́ tọ́lẹ̀ lá
ó ṣàlàyé wípé tí ẹ bá wò bí àpẹẹrẹ ó ní akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé tó bá ti parí ìpele kínní ní girama ìyẹn JSS 3 òun ni yóò wò bóyá kóun ó tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ òun tàbí kí òun kó lọ kọ́ṣẹ́ tàbí kí òun kó lọ wá nǹkan míì ṣe o tàbí kí òun kó sì tún máa ka ìwé sí síwájú. Ó ní irú eléyìí gbogbo àwọn ènìyàn ti mọ̀. Ó ní fún ìdí èyí tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe ètò ẹ̀kọ́ ọlọ́dún 12 láláì ní dára dúró ó ní yóò rí bákan lára àwọn akẹ́kọ̀ọ́. Ó ní akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ girama tí wọ́n gbé irú ìgbésẹ̀ yìí fún ó ní kò ní tẹ́ púpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìlọ́rùn àti wípé ìpele tí wọ́n tún fẹ́ lò yìí yóò jẹ́ titun lára àwọn akẹ́kọ̀ọ́. Nínú ọ̀rọ̀ tí ẹnìkan tó jẹ́ ọ̀jìnmí àti oníṣẹ́ ìwádìí ní fásitì ìlú Àbújá ẹni tí wọ́n pe orúkọ rẹ̀ ní Nkinja òun ni ó fi ọ̀rọ̀ yìí léde o tó sì bẹ̀rẹ̀ sí ní sọ púpọ̀ lọ́rọ̀. Ó ní ìgbésẹ̀ tí àwọn ilé iṣẹ́ tó ń rí sí ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ìgbésẹ̀ tí wọ́n gbé yìí òun ni ó dára tó sì jẹ́ pé yóò bá tètè ìṣọ̀kan àgbáyé mu ṣùgbọ́n ojú ọ̀tọ̀ọ̀tọ̀ ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fi wò ó. Ó ní púpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń wò wípé yóò dára nígbà tí àwọn ẹlòmíràn ń wò wípé yóò jẹ́ kí ètò ẹ̀kọ́ kó tún padà sẹ́yìn. Ó ní àwọn tó wà ní ìgbọ́nà agbọn ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè yìí tí kinní yìí tí ó bá ṣe àṣeyọrí iṣẹ́ púpọ̀ ló wà lọ́rùn wọn láti ṣe. Fún ìdí èyí ẹni tí yóò bá jẹ oyin inú àpáta ni ọ̀rọ̀ òun sì fẹ́ jẹ́. Ó ní kò ní ìwé ẹnu àké. Ìwé ìròyìn leadership ló lead ìròyìn òun jáde o ẹ̀mú kẹ̀yẹ́wò níbẹ̀. Nínú ìwé ìròyìn punch ní eléyìí wà níbi tí ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kebbi tí ó ti ba àwọn 4 tó jẹ́ ajínigbé tí wọ́n sì dóòlà ẹ̀mí ẹni tí wọ́n jí gbé ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Kebbi ni wọ́n mà ti fi ohùn léde fún àṣeyọrí iṣẹ́ tí wọ́n ṣe lórí àwọn tó jẹ́ agbénipa 4 èyí tí ọwọ́ wọn mọ̀ bà tí ó sì jẹ́ pé wọ́n mú ìkan nínú wọn èyí tí wọ́n jí ọkùnrin ẹni 60 ọdún gbé o ẹni tí ṣe Umaru Bawa ní ìjọba ìbílẹ̀ Suru ní ìpínlẹ̀ náà. Àwọn ọlọ́pàá ni wọ́n tún fi léde wípé owó tó tó mílíọ̀nù 3 tí wọ́n ti gbà gẹ́gẹ́ bí owó ìgbàsílẹ̀ lọ́wọ́ arákùnrin ọ̀hún ló jẹ́ wípé wọ́n tún rí gbà padà nínú àtẹ̀jáde kan tí wọ́n fi léde látọwọ́ àwọn oníròyìn lọ́jọ́ Àbámẹ́ta. Ẹni tí ṣe agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá CSP Nafiu Abubakar ló sọ wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló wáyé ní ọjọ́ 14 oṣù kejì ní ọdún 2025 nígbà tí àwọn agbébọn yìí tí wọ́n ya wọ abúlé kan ní Gobiraje ní ìjọba ìbílẹ̀ Suru yìí ni wọ́n ti jí Báwà gbé o. Nígbà tí ìròyìn fi tó wọn létí àwọn iléeṣẹ́ ọlọ́pàá ẹni tí ṣe ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún DPO ní ibẹ̀ ni ó mà ti sọ pé ó ya ẹ̀yin ọmọ ẹlẹ́ṣọ́ aláàbò ẹ̀yin ọlọ́pàá níbi tí ẹ bá wà ó yẹ dìde ibi tí ẹ ti lè fi mọ ohun tí ó wà ní irinṣẹ́ tẹ máa ń lò ẹ gbé jáde. Wọ́n nígbà táwọn olórí irinṣẹ́ ọ̀hún wọ́n rí i pé wọ́n ti dé inú igbó kan tó ń pè ní Tundanfari ní Dankigari yìí ní agbègbè ibẹ̀ ni wọ́n wà tó sì jẹ́ pé ńgbà wọ́n débẹ̀ báyìí àti àwọn ọlọ́pàá àti àwọn agbénipa yìí ni wọ́n bá bẹ̀rẹ̀ sí yìnbọn bára wọn o tí ó sì mú ẹ̀mí àwọn 4 lọ nínú àwọn ajínigbé ọ̀hún tí ọwọ́ sì ba ìkan pẹ̀lú bí ó ṣe fara pa yánnayànna tí ìbọn ti ba gbogbo ara rẹ̀ o tí ó jẹ́ pé ẹnìkan nínú wọn tí òun náà tún jẹ́ afurasí òun ni gbogbo wọn yìí pẹ̀lú àwọn egbò tó wà lára wọn ni wọ́n mórí bọ́ tó sì jẹ́ pé mílíọ̀nù 3 tí wọ́n ti gbà lọ́wọ́ arákùnrin yìí ni iléeṣẹ́ ọlọ́pàá gbà padà gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe sọ. Nínú àtẹ̀jáde ọ̀hún ni ẹni tí ṣe kọmíṣánná fún àwọn ọlọ́pàá yún CP Bello Msani ló ti gbóríyìn fún àwọn ọlọ́pàá fún ìgboyà wọn fún ìmọ̀ṣẹ́ wọn àti fún bí wọ́n ṣe gbìyànjú láti rí wípé wọ́n ṣe iṣẹ́ wọn. Ẹni tí ṣe kọmíṣánná fún àwọn ọlọ́pàá yìí ló wá ti fi dá àwọn ará ìlú lójú wípé gbogbo akitiyan àwọn ni àwọn ó sà láti rí wípé àwọn gbógun ti ìwà ìbàjẹ́ tí ó sì jẹ́ wípé àlàáfíà jọba ní ìpínlẹ̀ náà. Ó wá rọ gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ náà ó ní ẹ wà ní ojúlá alákànfin sọ́rí o tí ẹ bá kàn fi àwọn ìwà burúkú kan ẹ fi sáré tó àwọn agbófinró létí tàbí kẹ́ ẹ pé àwọn ẹlẹ́ṣọ́ aláàbò kan tí ó bá wà ní àrọ́wọ́tó yìí ó ní iṣẹ́ rí ohun tí iṣẹ́ yìí tí ó fi rọrùn láti mú gbogbo àwọn ajínigbé yìí àti láti pa àwọn míì. Òun ni pé níbi oṣù mélòó kan sẹ́yìn ní ìpínlẹ̀ Kebbi ni wọ́n mà ti ń fi ojú winá
àìsí ètò àìbò ní apá abẹ̀hún tí ó sì fà á tí àwọn gan ti fi dira pé wò ó gbogbo ohun yòówù tí ìbá máa bọ̀ gbogbo ẹ̀ báyìí ni wọn yóò kojú ẹni àwọn iléeṣẹ́ ọlọ́pàá yìí ni wọ́n wá rọ àwọn olùgbé wọ́n ní ẹ wò ó ẹ pé àwọn agbófinró ní ọ̀pọ̀ gbà tí ẹ bá ti kẹ́fìn àwọn oníṣẹ́bí yìí lágbègbè yín o bẹ́yìn bá fẹ́ ṣẹ̀rí ẹ lọ sínú ìwé ìròyìn Punch kẹ́ lọ mú kẹ́sẹ̀rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigeria Tribune ni mo rí ìròyìn yìí jẹ́ kí n mú wá ní belenja o ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà etí yín mélòó kí ni ẹ fi ń gbọ́ o tó bá jẹ́ pé ọ̀rọ̀ ni ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ fetí gbéyàwó ọ̀rọ̀ o àwọn ilé-iṣẹ́ tó ń rí sí wọléwọ̀de àjòjì ní orílẹ̀-èdè yìí Nigeria Immigration Service ni wọ́n ti fi ọ̀rọ̀ ìkìlọ̀ léde o fún gbogbo àwọn ènìyàn wípé àwa ilé yìí àwa ò ṣètò ìgbanisíṣẹ́ kankan o gbogbo àwọn ènìyàn tí wọ́n ń gbé ìròyìn òfegè káàkiri lórí ayélujára àti àwọn ìròyìn tó jẹ́ wípé òfúùtù fẹ́ẹ̀ tẹ̀ ní àṣà tí ò ní kán ẹ ṣọ́ra fúnrú wọn o ọ̀rọ̀ yìí ló jáde láti ẹnu alukoro fún àwọn àjọ tó ń rí sí wọléwọ̀de àjòjì ọ̀hún Akínṣọlá Akínlábí ló fi ọ̀rọ̀ yìí léde ní ìlú Àbújá tó ìṣàlàyé pé ìtẹ́pẹpẹ àti ìkéde ní orí ayélujára ó máa ti ń lọ tí àwọn sì ti kẹ́fì kínní ọ̀hún pẹ̀lú bí àwọn kọ̀lọ̀rọ̀ sí àdúgbò kin àwọn gbájúẹ̀ jàgòdà páálí tí wọ́n fi sí orí ayélujára wípé àwọn àjọ náà wọ́n fẹ́ ṣe ètò ìgbanisíṣẹ́ ó ní irọ́ ni o tó bá jẹ́ pé a fẹ́ ṣe ètò ìgbanisíṣẹ́ fún àwọn àyè tó ṣòfò a ó fi sí ojú òpó ìkànsíra ẹni tó jẹ́ titi iléeṣẹ́ yìí gangan a ó sì tún tẹ́ pẹpẹ ìkéde rẹ̀ nínú àwọn ìwé ìròyìn ojoojúmọ́ ilé wa tó dúró déédéé tó yanrantí fún ìdí èyí ẹ la ojú yín kalẹ̀ ẹ má jẹ́ kí wọ́n ó gbá yín lójú o ní ìwé ìròyìn ọ̀hún wí ìwé ìròyìn Nigeria Tribune ló ti ìròyìn ọ̀hún jáde ẹ̀mú kẹyẹ̀wò níbẹ̀. nínú ìwé ìròyìn The Nation ní eléyìí wà níbi tí òṣèré kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọmọ́tọ́lá Jáládé Èkéǹdé tí ó ti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé ẹ má ti jẹ́ kí àwọn nǹkan tó mẹ́hẹ̀ lára yín kí ó ṣe àlékún tàbí kí ó mú ìfàsẹ́yìn bá yín o ní ẹni tí í ṣe Ọmọ́tọ́lá Jáládé Èkéǹdé yìí ló máa sọ̀rọ̀ lórí iṣẹ́ abẹ kan èyí tí ó ṣe ní pàjáwìrì ní ọdún tó lọ nígbà tí ó ń sọ̀rọ̀ lójú òpó ayélujára rẹ̀ Ọmọ́tọ́lá ló máa sọ̀rọ̀ fúnra rẹ̀ tí ó sì sọ àwọn egbò àwọn àpá kan tí ó wà níbi ikùn rẹ̀ látàrí iṣẹ́ abẹ èyí tí ó ṣe yìí nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ìrírí rẹ̀ ó ní ara pé òun tẹ̀ ń wò pé kò sí ètò ààbò fóun ó ní lójú ẹsẹ̀ pátá báyìí lòun mà ti gba ìgboyà òun padà o nígbà tí Ọmọ́tọ́lá ń ṣe àtẹnumọ́ pàtàkì kí èèyàn nífẹ̀ẹ́ ara èèyàn kí ó sì gba ara rẹ̀ bí ó bá ṣe rí ló wá rọ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ ó ní ẹ wò ó ẹ dúró lórí okun yín kí ẹ sì jẹ́ ẹni tí ó ní ìgboyà ẹ gbára yín bí ẹ ti rí ó ní ṣe rí gbogbo pé mi ò mọ̀ ṣe òun kọ́ ni ó lè yanjú gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o gẹ́gẹ́ bó ṣe kọ lójú òpó ayélujára ó ní nífẹ̀ẹ́ ara rẹ̀ ní ohun àkọ́kọ́ tí ó jẹ́ ẹ̀bùn wípé ó gba ẹ̀bùn àyájọ́ ọjọ́ olólùfẹ́ ó ní níbi nǹkan bíi ọdún tí ó lọ nígbà tí ọdún tó lọ fẹ́ parí báyìí ni òun ṣe iṣẹ́ abẹ kan o ó ní tó sì jẹ́ pé níbi ikùn òun tí ikùn òun sì jẹ́ ìkan gbòógì lára àwọn ẹ̀yà ara òun ó ní ẹ wò ó nígbà yẹn kò mà ṣe dáadáa ó ní ṣùgbọ́n nísìnyí tóun bá fẹ́ ṣeré kan òun ó wọ ara òun pé tóun wá wó tóun fìtì ó ní ṣùgbọ́n lójú ẹsẹ̀ báyìí lòun ó tún ti sáré rán ọ̀rọ̀ òun létí tóun ó sì gbóhùn nǹkan tí ó sọ fóun pé ó lè ṣe dáadáa wò ó kò sí nǹkan kan mọ́ ṣe dáadáa o ló wá ń sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ ó ní ẹ wò ó ìgboyà tẹ́tí níhùn ẹ jẹ́ kó dúró déédéé ẹ rẹ́rìn-ín kẹsì jó torí pé ẹ wà láàyè ó ní kò ń ṣe egbò àbí àpá tó wà lára yín òun ni ó ṣiṣẹ́ o ó ní ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tilẹ̀ ní àwọn àpá tinú ẹ̀mí àwọn míì ní ti inú ara ó ní ṣùgbọ́n lónìí mo fẹ́ sọ fún yín pé ẹ rẹ́rìn-ín kẹsì jó kí ẹ múra yín kẹ jẹ́ kí inú yín kó dùn torí pé ẹ̀yin gan lẹ́bù rẹ̀ wà jù tí ó sì jẹ́ wípé ẹ̀yin gan báyìí lẹ dáa jù ó ní kò sẹ́nì kankan o tó mà pé gbogbo wa ẹ jẹ́ nífẹ̀ẹ́ ara wa gẹ́gẹ́ bí a ṣe wà ní o bẹ́yìn bá fẹ́ ṣeré ẹ̀ nínú ìwé ìròyìn The Nation lélẹ́yìí wà o ẹ lọ mú kẹsẹ̀rí ẹ̀ níbẹ̀. àsìkò ti tó báyìí láti gbé súnmọ́ àwọn ènìyàn wa àwọn aráalé ká má jẹ oyè àdánìkànjẹ 07047777064 ní ojú òpó tí ẹ fi bá wa pẹ̀kẹ́lù ìròyìn tá a kà òun ni kẹ́ ẹ dá sí ìròyìn tá a kà ní ìkànnì wa níbí yìí òun ni kẹ́ ẹ dá sí o 07047777064 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ẹ̀ló ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sa orúkọ yín o. àìjọ ṣe olùkọ́ mi o. láti ló ṣẹyìn ẹ káàárọ̀ sa o.
tẹ́rí lórí ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ tuntun tí wọ́n tún fẹ́ẹ̀ gbé jáde. tẹ́rí mínísítà kẹta bí ẹnìkan nínú ètò ẹ̀kọ́ yọkẹ́dìdé láàárọ̀ ọjọ́ kan bóyá gbà tó bá já màlà tó bá jẹ túwó sí nǹkan fi tán yọkẹ́dìdé kó wọ́n change sísẹ́mù ètò ẹ̀kọ́ ẹ̀rí pé CCTV for tá à ń lò yẹn ìjẹ́ wọ́n ti àtìgbé mu ẹ̀ yẹn lórí ètò ẹ̀kọ́ pé ọmọ tó bá dé GS tí làákàyè rẹ̀ bá gbé kó lọ technical school ìjà ti àtìgbé tó bá wá sọ káwọn tó fẹ́ gbé mi wá sí ẹ̀rí pé bí kéwọn kàn máa disrupt academic èyí tó wà lẹ̀ gẹ́gẹ́ àti ẹ̀tí yẹn dùn rẹ̀ tán so lórí ọ̀rọ̀ ọmọ tí ọkùnrin kẹta ẹ̀yin ọmọ obìnrin wa kéékèèké ẹja sọ́ra wa ntọ́lọ́wọ́ bá fún yẹn ò lè fún yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tá a pé yahoo ritual ni wọ́n ń ṣe kò ń ṣe pé wọ́n ń dá òyìnbó náà bẹ́ẹ̀ kọ́ lóyìnbó gọ̀ tó ọlọ́run ní já sọmọ́ nu láyé ìlẹ́ wọn láti fẹ́. ẹ ṣe o ìgbà tí o kọ́kọ́ wọlé láàárọ̀ yìí mo ṣe bí olóde kan tó fẹ́ lọ láàárọ̀ yìí àti pé mo ṣe bọ́ fẹ́ lọ sí òde ọ̀gá wa ọmọ kò ní lọ yẹn ọ̀gá wa ń ṣe ọjọ́ ìbí. ọ̀gá wa ń sọjọ́ bí o. ó fi kòkò sẹ́ran pẹ́pẹ́yẹ. òlìṣà ń sọjọ́ bí o. ó fi kòkò sẹ́ran pẹ́pẹ́yẹ. odógún ń sọjọ́ bí o. ó fi kòkò sẹ́ran pẹ́pẹ́yẹ. ó fi kòkò sẹ́ran pẹ́pẹ́. ó fi kòkò sẹ́ran pẹ́pẹ́yẹ. ó fi kòkò sẹ́ran pẹ́pẹ́. ó di kòkò sẹ́ran pẹ́pẹ́yẹ. òlìṣà ń sọjọ́ bí o. ó fi kòkò sẹ́ran pẹ́pẹ́. Olisa. Ó jẹ́ kí n rap fún ọ lè san ṣọjọ́ pé na happy birthday to you long life and prosperity o lè san ṣọjọ́ ìbí ọ̀dà ògójú. Òní ni àyájọ́ ọjọ́ ìbí ọ̀gá wa tó ń kó wa jẹ ní ìkànnì yìí àwọn ni òórùn wọn yọ lásìkò tá a wà yìí ní ìkànnì CP 9.1 FM tí a fi ń sasọ ìyẹn ọ̀gbẹ́ni Lawrence Olisa Odogu kí Ọlọ́run kó jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé òní ni ọjọ́ ìbí ọ̀gbẹ́ni Lawrence Olisa kí wọ́n pẹ́ bí mo pẹ́ ṣe pẹ́ kí wọ́n sì lo ọ̀pọ̀lọpọ̀ ọdún pẹ̀lú àlàáfíà ara tó péye àti ìfọkànbalẹ̀ tó ju owó lọ 070477064 ní ẹ fi bá wa pẹ̀kẹ́lù 070477064 hello ẹ káàárọ̀ hello ẹ ti wà ń bẹ̀ ẹ káàárọ̀ o. Hello. Ẹ káàárọ̀ ma orúkọ yín o. Búṣọ̀ ló ń sọ̀rọ̀ láti oríta. Kí lẹ pè é yìí? Búṣọ̀. Ok, à ń gbọ́ yín mà o. Ọlọ́run ló ń ṣètò. Ọlọ́run ní gbohùn lẹ́nu yín sá. Àmín o. Nǹkan tẹ́mi fẹ́ dá sí lórí ètò ni tọmọ skul tọ́sọ wípé wọ́n lọ sí kéèsì yẹn. Ṣé kò ní nǹkan tí ẹ̀yìn lẹ́kṣọ́rà ṣe fún kó tó máa abuse ẹ̀? Bọ̀wọ̀n ò ní fẹ́ gbọ́ yẹn mọ́. Nǹkan tẹ́mi kàn fẹ́ sọ fún gbogbo àwọn ọmọ ni wípé kí wọ́n ṣe sùúrù kò sí bí lẹ́kṣọ́rà ti lè jẹ̀bi wọn tó àwọn náà ni wọ́n á jẹ̀bi Ọlọ́run á tì wọ́n lẹ́yìn o òun ṣàṣìṣì lórí ẹ̀kọ́ wọn. àṣẹ o nínú ìròyìn yẹn bẹ́ẹ̀ bá gbọ́ láti ìbẹ̀rẹ̀ akẹ́kọ̀ọ́ ó ń ṣe àkàkalẹ̀ fọ́nrán fídíò tí ó fi sí orí TikTok olùkọ́ wa kọjá lẹ́yìn rẹ̀ ni ọ̀rọ̀ òun bá di gbọ́n mi sí omi ò tó pé dákínní tó ń ṣe dúró jẹ́ kí n kọjá lọ ná tàbí kó yọ mí kúrò nínú fọ́nrán fídíò tí òun ka kalẹ̀ yìí. torí bàbá ti wà ń bẹ̀. bàbá ti wà ń bẹ̀ tẹ́ ẹ bá wo kinní òun lórí ayélujára ẹ rò pé nǹkan tó fa nìyẹn kó tó di pé ó bẹ̀rẹ̀ sí ní gé ọ̀gá rẹ̀ jẹ 070477064 070477064. hello. ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ yìí o. lórí ẹni tí tó ń sọ wípé àwọn tó lọ sínú ẹgbẹ́ mi tó lọ sínú ẹgbẹ́ APC pé àwọn ọmọ tí wọ́n ń ṣe ikú bóyá àwọn náà ba orílẹ̀-èdè yìí jẹ́ ṣe bí sábà fẹ́ sòdodo ọ̀rọ̀ ẹgbẹ́ wo ló bà Nàìjíríà jẹ́ débi tó wà yìí PDP náà ni ìrọ̀wọ́ là ń pa fún wa tọ́wọ́n sọ wípé ẹ bá ní kó ẹ kúrò nínú ẹgbẹ́ PDP kẹ́ ẹ bọ́ sínú ẹgbẹ́ APC fáwọn tó bá ṣe bí àwọn ọmọ tí wọ́n ń ṣe irọ́ o ibi tí yẹn bá ti di pé ọ̀nà wà náà làátọ̀ àpò ètò. ẹ ṣe o 070477064 070477064 ní ojú òpó tí ó já sí inú yàrá agbára wa ń bí yìí 070477064. hello ẹ káàárọ̀. hello ẹ káàárọ̀ sa orúkọ yín o. ẹ káàárọ̀ orúkọ mi ní Sulaiman láti Barote. láti ìlú Barote ní ìpínlẹ̀ Kwara. ọmọ Nàìjíríà ń gbọ́ yín o. lórí ọmọ tí
àfáàfáà yẹn wọ́n ṣe ìdájọ́ òdodo lórí rẹ̀. à ń gbọ́ yín. Kí wọ́n ṣe ìdájọ́ lórí rẹ̀ ìjọba máa wò pẹ̀tẹ̀rẹ̀ kí wọ́n máa wò pé bóyá àfáà yẹn léèyàn kan gbégi nìkan. tó orí ọ̀rọ̀ Nàìjíríà wọ́n máa parọ́ ni. ọ̀dà táfẹ́ ni. ẹ ṣe o 07047 7047 lójú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí ẹ̀lọ́ ẹ kó ojúmọ́ o. ẹ kó ojúmọ́ ẹ lọ. ẹ̀lọ́ ẹ káàárọ̀ sá o. mo fi rí iṣẹ́ sípò olùwàwà pẹ̀lú yìí o. àmín o. ẹ̀dá mi kò rọ ìjọba àpapọ̀ kó bá a ṣèdájọ́ tó péye lórí ọ̀rọ̀ ọmọ Kwara tí wọ́n pa yé o. kò dára bẹ́ẹ̀ o ọlọ́run ní jáṣọ pẹ̀lú àwọn ọmọ wọn ò ní tó pẹ̀lú o. àmín o. rí iṣẹ́ sípò ọmọ àgùnfẹ́ o. àmín ọlọ́run ẹ ṣe o. ibi ìdìbò aláwọ̀tẹ́ tápà. láti ìlú tápà ẹ ṣe o ẹ ṣe o 07047 7064 07047 7064 ní ojú òpó tó já sí ọ̀dọ̀ wa ń bí ẹ̀lọ́ ẹ kú ojúmọ́ o. ẹ kú ojúmọ́ pẹ̀lú. ẹ káàárọ̀ o. àwọn iṣẹ́ ẹ pé tó. ọlọ́run ló ń ṣètò. ẹ máa mọ̀ ọ́ ṣe o. àmín o. àpàdà sí búkẹ́rẹ́ ni ó tóbi ni kò ní jẹ́ tiyín o. àmín ọlọ́run. èmi mọ̀ sí ìdánilọ́wọ́ láti ilé Sàmbéléké ni mò ń sọ̀rọ̀. ìlú Sàmbéléké. ilé Sàmbéléké. ilé tọ ẹ yí rédíò ń yẹn sílẹ̀ díẹ̀ ẹ yí sílẹ̀ díẹ̀. ẹ kọ́ pa arábìnrin yẹn ẹ bá òkú ó sì dájú òdodo ìdájọ́ òdodo la fẹ́ nígbà tí ọ̀yà tí wọ́n fẹ́ lómi ìrọ́pò rẹ̀ tó pé ẹ tó gbé ohun ìwúlẹ̀ wọ́n sì dájú òdodo kó wọ́n pa òun náà ni o. ẹjọ́ ìdájọ́ yín ìdájọ́ yín ilẹ̀ wọ́n ń ṣèwádìí lọ́wọ́ àwọn ni wọ́n mọ tí wọ́n báyìí sọ pé wọ́n ń ṣèwádìí ó ní àwọn ìgbésẹ̀ láti gbé láti jẹ́ kí nǹkan tí wọ́n fẹ́ kó rí bóyá ó ṣe fẹ́ kí wọ́n rí ẹ jẹ́ ká farabalẹ̀ bó bá ṣe ń lọ láàmú àmọ́ wá sí etí ìgbọ́ yín 07047 7064 ẹ̀lọ́ ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. ẹ kú ètò. ọlọ́run ló ń ṣètò. iléeṣẹ́ wa máa tẹ̀síwájú àkàyè náà nídàrú. àmín o. Alhaji Jimoh Yanura Aládòkè o. ẹ káàárọ̀ sà. káàárọ̀ nípa ètò sísẹ́ẹ̀mù ìwé tí wọ́n ní wọ́n máa lọ́dún méjìlá. kí wọ́n dàrú ẹlòmíín bẹ́ẹ̀ pé wọ́n bá ti pàdé grammar school ọdún mẹ́ta yọ máa lọ kọ́ṣẹ́ ní tágbára òbí rẹ̀ ọba lọ wọ́n bá ṣàtúnkù wọ́n má jẹ́ ọ́ dàrú ọlọ́run níjọ́ bàjẹ́ o. àmín o. mo tún kí àwọn ọlọ́pàá ń bi ti àwọn agbéyẹ̀gbéyẹ̀ tí wọ́n tún rí àwọn díẹ̀ pa ọlọ́run máa rìn wọ́n lọ́wọ́ ọlọ́run ní fi wá tọrẹ o. ẹ ṣe o 07047 7064 07047 7064 ẹ kú ojúmọ́ o. ẹ̀lọ́ ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ sà o. àdúpẹ́ yí rédíò yín sílẹ̀ o. àdúpẹ́ ẹ káàbọ̀ sórí ètò. à ń gbọ́ yín. Nàìjíríà fọlọ́run ọba tó ṣe ni ẹnìkan sọ lẹ́ẹ̀kẹ́gbẹ́ ẹgbẹ́ pdp lọ́ba Nàìjíríà jẹ́ lọ́ba Nàìjíríà jẹ́ sáwọn tó ṣe ni bí Buhari lu ọdún mẹ́jọ eléyìí lu ọdún kẹlú lọ wọn sọ pé ẹgbẹ́ pdp lọ́ba kìíní jẹ́ fọlọ́run ọba tó Nàìjíríà ṣe ni o ẹnìkan fọlọ́run ọba tó ṣe ni o ìgbọ́kúkọ ní sọ. ẹ sọ tiyín ni ẹnìkan sọ ìsọkúsọ ìwòye yín ẹ ti ní kọ́lọ́run ó tún orílẹ̀-èdè yìí ṣe ó ti dà báwọn kò sí àyè fún ẹnikẹ́ni láti sọ sí nǹkan tí ẹnìkan sọ ìwòye òǹkálukú òun ni kóńkálukú ọ sọ kò sáyè láti tàbùkù ẹnikẹ́ni lábẹ́ bó ṣe lè wù kó mọ ìpè kan náà láwọn ní àǹfààní láti gbé sí báyìí ẹ̀ló orúkọ yín o ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o. ibo ní bàjẹ́ o. àmín o. àti bàbá òlìṣà lọ́pọ̀ orí àti ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ̀mí wọn kù fún wa o. àmín o àmín o ẹ̀mí wọn kù fún wa o. àmín o. bàbá òlìṣà tó kí wọn o. orílẹ̀-èdè Nàìjíríà ọlọ́run jẹ́ yóò dá padà. àmín o. ẹgbẹ́ pdp ó dé padà wọ́n dá padà. àmín o. torí ààrẹ lè rí ẹgbẹ́ ìdálẹ̀ ọlọ́run gbà wá wálé ọmọ ló wá sí látàjì kingdom lókè o. ẹ ṣe o lójú òpó ayélujára àwọn ènìyàn ti pọ̀ bíbà lójú òpó òun Latifat àjọrò wọn kí wa bẹ́ẹ̀ ni Alaka Saheed wọn kí wa Taiwo Hussein wọn ní ẹ kú ètò sà ìpàdé Dọlá Kọ́hìndé wọn ní àwọn kí wa bẹ́ẹ̀ ni Adébáre Sukura àwọn náà wọn kí wa Raji Nesrulai Taiwo àwọn náà wọn kí wa lójú òpó ayélujára
Salaudeen Azeez Àyẹ́nsọ́lá wọ́n ti kí wa Awolọ́lá Abíọ́lá àwọn náà wọ́n ń kí wa ní àárọ̀ yìí lójú òpó ayélujára. Akẹ́túndé Sulaiman Alaka Saheed wọ́n ń kí wa lójú òpó ayélujára. Adéyẹmọ Adélékè gbogbo yín pátápátá là kí lójú òpó ayélujára. Ká lọ sí abala tó kàn àdìbò ni Adéọlárájí àwọn náà ń kí wa níbí yìí. Gbanigbani níyì Ọlákúnlé wọ́n ní good morning. Ọláoyè Abraham Abíọ́dún àwọn náà ń kí wa o. Bẹ́ẹ̀ ni Ọ̀jẹ̀túndé Gabriel Káyọ̀dé wọ́n ń kí wa. Abdulrasaq Olúwadámiláre gbogbo yín pátápátá là kí. Ká lọ sí abala fìjìláńtẹ́ báyìí níbi tí a ti sọ̀rọ̀ nípa ètò ààbò ẹ kú kalẹ̀. bí kìnìún wọ́n bá bú nínú igbó ti gbó ti jù á mì tìtìtì Sip 89.1 FM ẹ máa gbọ́ wa nìṣó. rédíò wo lèyí tó mi lẹ títí rédíò wo lèyí tó rin lẹ dòdòdò wọ́n gbọ́ wá jákèjádò gbogbo ayé àwọn tó ti mọ̀ wá wọ́n tún sọ fẹ́ lòmíràn àwọn ètò wa dùn ó tún kọ́ni lọ́gbọ́n bó ti ń lọ nígboro ọ̀dọ́ wa lẹ́ ó ti gbọ́ nínú ìròyìn àtayọ wọn àwọn ètò wa tẹ́tí ní gbèsè wọ́n ṣáàní àrídùnnú rédíò Sip FM ní inú ìròyìn àtayọ wọn àwọn ètò wa tẹ́tí ní gbèsè wọ́n ṣáàní àrídùnnú rédíò Sip FM ní Sip FM 89.1 ẹ máa gbọ́. Sip 89.1 FM. ẹ káàbọ̀ padà ní báyìí a ti wà ní abala fìjìláńtẹ́ ọ̀rọ̀ nípa ètò ààbò ni à ń sọ lọ́wọ́ yìí ẹ jẹ́ kájọ sọ ẹ jẹ́ kájọ mójútó nǹkan tá a bá lè mójú kúrò ńbẹ̀ àwọn àgbà ò ní àmójútó ni 07047 7064 07047 7064. hello. hello ẹ káàárọ̀ o. ìṣòro olúwa abẹ́rẹ́ kéré. ẹ káàárọ̀ sá o. àdúrà yín gbà o. àmín Ọlọ́run. ẹ làlùyọ o. àmín o. olóyìnbó látàdúrà àwọn ènìyàn láńrewájú. ẹ káàárọ̀ sá. ó kí àwọn agbófinró wa àmọ̀tẹ́kùn àtàwọn ọlọ́pàá ní gbogbo orílẹ̀-èdè nàìjíríà mú kí wọn lábẹ́ inspector general káyọ̀dé. àwọn bòròró tí wọ́n mú àdáwọ̀ gbòòrò ṣé wọ́n wà ń fi ra gàárì ni àbí tí wọ́n máa ń kí wọn ṣé wọ́n tọ́ kí wọn àti àdá àti èèyàn kí nàìjíríà wa ọlọ́run mà níjọ́ bàjẹ́ kò yẹ kí wọ́n máa má dá wa gbòòrò àwọn èèyàn wa tó wà nínú ọ̀tún lọ́hùn ṣé wọ́n lè fi pàlàǹkà rọ́bà bọ̀rọ̀ kí wọ́n máa mú rọ́bà lọ́wọ́ inú ààbò náà ni gbogbo eléyìí wà nàìjíríà ò ní dàrú o ọlọ́run ò ní já ríjà o olóyìnbó látàdúrà wáyé. ẹ ṣé o 07047 7064 07047 7064 lójú òpó tó já sí inú yàrá agbára wa níbí yìí ọ̀rọ̀ ètò ààbò là ń sọ lọ́wọ́. hello ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. orúkọ yín láti lówó o. orúkọ mi ni Ògúnjọbí Olúṣọlá láti ìlú Ìṣẹ̀yìn. láti ìlú Ìṣẹ̀yìn. bẹ́ẹ̀ ni sà. ọmọ nàìjíríà ń gbọ́ yín o. mo kí yín àpò ètò ọlọ́run ní dọ́pọlọ yín rú. àmín o. sẹ́rí lórí ètò ààbò yẹn ẹ dákun láti àmọ̀rẹ́ tèmi àwọn ọlọ́pàá gẹ́gẹ́ ni kẹ́ bá wa bẹ̀. torí òfin tí wọ́n fún àwọn ọdẹ ìbílẹ̀ OPC fìgìláńtẹ́ kí wọ́n fún wa lófin pé tá a bá lọ sóko àgbọ́dọ̀ mú ju ọta àbọ̀ méjì lọ. àwọn ará bí tí a sì bá pàdé tàbí bí wọ́n á ń sikini kan àwọn gbé ìbọn tó lágbára lọ́wọ́ gbogbo nǹkan báyìí náà kò jí kí nǹkan yẹn ó mú kiri yá wá. lẹ́yìn eléyẹn nìyí gbogbo àwọn àgbẹ̀ tó wà ní gbèríko tí wọ́n ṣe é ṣe fún wọn ọlọ́mọdé arógun yẹn ìyẹn ó padà mú. nígbà táwọn àgbẹ̀ bá lóko tí wọ́n ń jí wọn gbé tí wọ́n ṣe gbẹ̀ á sì rí wọn ní ọjà tí wọ́n wá ara ń jẹ tá a sì mọ̀ pé àwọn ẹni yìí wọ́n rà yìí pọ̀ mọ́ta ni ó takò wọ́n ọlọ́run ní kó bàjẹ́ o. àmín o ẹ ṣé o 07047 7064 òdo èje òdo ẹ̀rin èje èje òdo 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 ẹ̀fà ẹ̀rin. hello. ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ orúkọ yín o. láti Adó-Àwáyé mi kékeré. láti ìlú Adó-Àwáyé ẹ káàárọ̀ sà. ẹ káàárọ̀ sà. nípa ti ọ̀rọ̀ àwọn nípa wọn bẹ́ẹ̀ sọ ó tó ti wọn ìkọ́sọ́ bá wá ṣe iná ní sàdọ̀dọ̀ wa ní sàdọ̀dọ̀ wa ní Adó-Àwáyé wa
púpọ̀ ni wọn ní ilé wàkàrà ni wọn fi lè ṣe wọn ti takòtò wọn lójú àwọn tó wà á ti lé lọ́mà wá sí wọ́n nù bẹ̀rẹ̀ ilé ìbẹ̀ láàrọ̀ kọ́nà kó ṣe àlọ́ ọmọdé kọ́nà bá ìta ṣeré ìrìn bá a sọ fún wọn ìkejì níbẹ̀ ní sẹ́ńtà tí ọ̀nà wà tó wà ní Ajégúnlẹ̀ ìgbà wọ́n dá ara rẹ̀ mẹ́rin ká gọ́ọ̀mẹ̀ kọ́ba àti ọ̀nà ẹ̀ ti bàyẹ̀ tí ìjọba bá yẹn ṣe ìrìn ẹ̀ máa pọ̀ nínú máa da ọkọ̀ yìí wọ́n jọ àfihàn tó tẹ̀lé ìjọba kọ́nà àwọn lọ́wọ́ ọlọ́wọ́ pẹ̀lú yìí. ẹ ṣé o ẹ ṣé o. 070 47 7064 070 47 7064 lójú òpó tó já sí inú yàrá agbára wa ń bì yìí 070 47 7064. Hello, ẹ kú ojúmọ́ o. Hello, ẹ kú ojúmọ́ o. Ẹ káàárọ̀. Ẹ káàárọ̀, orúkọ yín ẹ ti wà ń bẹ̀ o. Orúkọ mi ni ẹni Ọlọ́run ọ̀pá láti àdúrà yìí. Ẹni Ọlọ́run ọ̀pá láti ìlú àdúrà wáyé. Bẹ́ẹ̀ni. Ọya ìṣe pápápá. Gẹ́gẹ́ bí nǹkan tí mi náà fẹ́ sọ ni pé ètò ààbò ó ṣe pàtàkì pé àwọn gbòòrò tó mú àdáwọ ní ìlú káàkiri yẹn kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kí ìjọba wọ́n bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ gidi àti àwọn èèyàn tó torí Ọlọ́run ò ní jẹ́ ká rí ogun tó Ọlọ́run wà pẹ̀lú wa o. Àmín o. Ẹ ṣé o. 070 47 7064 070 47 7064. Ẹ kú ojúmọ́ o. Hello. Ẹ káàárọ̀ sa orúkọ yín o. Orúkọ mi ni Atúfẹ́jọ́mọ̀ láti Lálátẹ̀. Láti lò látẹ̀, à ń gbọ́ yín sà. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ọ̀bì tí ẹ̀ ń tẹ lọ́wọ́ yín especially àwọn bàbá tó sọ̀rọ̀ ní ajẹ́wà yìí. Àfi tí Ọlọ́run ọba kó máa tó gbogbo wa ọ̀. Èyí táwọn náà ń pa bẹ́ẹ̀ ló pọ̀ jù. Àwọn ìgbọ̀n náà ìgbọ̀ngàn kan kan wọ́n lé àwọn kùnú wọ́n lé fúlà ní àwọn àwáyé gbà wọ́n lálẹ́. Èyí táwọn náà ń ṣe pọ̀ mẹ́ o. Ọlọ́run ṣàánú fún wa ni. Lórí ètò bàbá tó ní ká máa mú ọ̀tá méjì lọ ìjọba gangan kọ́lá wọn ṣàánú gbogbo wa náà láìpẹ́ ṣe ló pọ̀ jù. Wọ́n ní ká máa mú ọ̀tá méjì ọ̀tá mélòó lọ ìjọba ara bí kò pàdé wa èwo ni ọlọ́wọ́ gbogbo wa náà tó ààbò Ọlọ́run lórí wa náà ìjọba ìmọ̀ba ni ìyá wa náà kà ló pọ̀ jù èmi nìyẹn. Ẹ ṣé o. 070 47 7064 070 47 7064. lójú òpó Facebook alákàsáìd wọ́n ní lórí ọ̀rọ̀ ètò ààbò ọ̀nà tó wá láti Ansarudeen Central Mosque Òkè-Ò tí ó lọ sí oríta Rest House wọ́n ní tí ó gba bí iléeṣẹ́ àwọn amúnáwá lọ wọ́n ní ọ̀nà yìí ò dá ó sì ń bàjẹ́ sí lójoojúmọ́ ni wọ́n rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìbílẹ̀ Kájọlà láti bá wa wá nǹkan ṣe sí ọ̀nà yìí wọ́n ní ṣeun. Ẹ kú ojúmọ́ o. Hello. Hello, ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Orúkọ ìyá ọpẹ́ láti ìlú Ìgangan. Láti ìlú Ìgangan, à ń gbọ́ yín máa o. Bẹ́ẹ̀ni. Ṣé rí ètò àwọn aláàbò tí wọ́n ń pariwo wípé àdúrà wáyé nǹkan tí wọ́n ń sọ yẹn ọ̀rọ̀ kò sí mu tọ́kẹ̀ yìí o. Àwọn ìjọba ni wọ́n ń pè ṣébí nílùú wọn ebi wọn lọ́ba wọ́n níjòyè débi pé àwọn Fúlàní ti ń gbé inú wọ ọ̀dọ̀ wọn tí wọn ò sí níwú tí wọ́n ṣe sí iléeṣẹ́ yìí ò ní bàjẹ́ pọlọ yìí ò ní jọba o. Ẹ̀mí ẹ ṣé o. 070 47 7064. Ìpàdé Ọlákẹ́hìndé wọ́n ní àwọn ọmọ wa ẹ jẹ́ kí a bá wọn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ orí ayélujára kí wọ́n má bàa kó sọ́wọ́. Hello. Hello sir. Ẹ̀rọ àgbà látàdúrà wáyé. Yes. Nípa ọ̀rọ̀ ètò ààbò. Hello sir. Ọmọ Nàìjíríà ń gbọ́ yín. Ọlọ́run ọba aláàánú kó ṣàánú wa látàdúrà wa ìlà tí ń pè àwọn fìdílàtẹ wa wọ́n ń gbìyànjú lóòótọ́ wọ́n ń gbìyànjú àmọ́ tó ìgbìyànjú wọn yẹn tó kọ́lọ́run tún kún wọn lọ́wọ́ ni alẹ́ ìjẹta ní ilé ẹni yẹn ni wọ́n kàn wọ̀ lọ ni wọ́n lọ kì í. Wọ́n lọ kì í. Wọ́n lọ gbé bẹ́ẹ̀ ni wọ́n ti gbé lọ ní ìsìn látàlẹ́ ìjẹta wọ́n bá wọn nú ilé ni ó wọlé lọ bá wọn ó bá wọn nú ilé wọ́n ti débẹ̀. Wọ́n ti wọnú ilé rẹ̀ kalẹ̀ kó tó di pé òun wọlé. Wọ́n wọnú ilé kalẹ̀ kó tó di pé wọlé ní wáàsí mi ni wọ́n ń pè bẹ̀yẹn létí àdúrà wáyé wọ́n ti gbé lọ nísìn 50 million naira ni wọ́n ń béèrè fún nísìn. 50 million naira. Wàláhì tàláhì Ọlọ́run ọba láàánú ó ṣàánú wa ó kẹ́kọ̀ọ́ ètò ààbò ó lágbára púpọ̀ ó dàbọ̀. Ẹ ṣé o ẹ ṣé o. tó
kọ́lọ́run ṣàánú wa ní orílẹ̀-èdè yìí. gbogbo àwọn tá a máa ń jáde náà lálẹ́ ó léwu ẹnìkan náà sọ nǹkan tó jẹ mọ́ bẹ́ẹ̀ fún mi lọ́nà àdúgbò wa yìí ní Ìwéré Òkè yìí lánàá irú ẹ̀ báyìí náà ló ṣẹlẹ̀. bẹ́ẹ̀ lẹ́nìkan náà pè mí náà ní láti tèdè mọ́ àgọ́ ààrẹ. Ìwéré Òkè ní bí nítòsí wa yìí náà. irú nǹkan báyìí náà ni ẹnìyẹn náà sọ ọ́ irú nǹkan báyìí náà ni. kódà owó tí wọ́n béèrè lọ́wọ́ ẹni yìí náà pọ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ á máa ṣọ́ra ẹ jẹ́ á ṣọ́ra ẹ jẹ́ á ṣọ́ra àdúgbò wa yìí náà ti dìfẹ́lọ̀pù ju kí irú nǹkan bẹ́ẹ̀ máa ṣẹlẹ̀ ṣùgbọ́n a lè fẹ́rù ẹ̀kùn síbẹ̀síbẹ̀ náà ẹ jẹ́ káwa náà máa ṣọ́ra wa ẹ dákun torí Ọlọ́run. káwa ní ojúlọ́lá kan fi sọ́rí o tó ṣùgbọ́n ẹni tí wọ́n ti wá lọ dúró kalẹ̀ nínú ilé rẹ̀ dé kó tó wọlé bó o látúnwé o kò jáde o inú ilé ni wọ́n ti lọ bá dé tó Ọlọ́run ní ààbò àti agbára lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Hello. ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ o. ó yá ẹ sọ̀rọ̀ kí lẹ pé. ẹni Ọlọ́run mọ̀ láti bí lè. ẹni Ọlọ́run mọ̀ lórúkọ yín. bẹ́ẹ̀ni. ọyẹ ẹja gbọ̀n kẹtẹ fẹ́ sọ. Ọlọ́run wà pẹ̀lú wa Ọlọ́run ní jádàmù Ọlọ́run bá sí Nàìjíríà ṣe. nípa ààbò àwọn ìjọba wa gan-an ní fọ́ọ̀tì wà lọ́wọ́ wọn lórí because àwọn kọ́nà ó lè wà gbogbo ojú kẹ́rìsì tó wà òun jẹ́ òní bẹ̀rẹ̀ wọn tó mọ́jú èyí ẹgbẹ́ tó ní ìtumọ̀ lọ́wọ́ ní kọ́kọ́ but àwọn ọba ìlú ilẹ̀ ń bẹ ní kí àwọn gbogbo àwọn títí àní ń bẹ láwùjọ wọn kò sẹ́ni tó nílẹ̀ ń bẹ àbíyá àwọn náà nínú ilẹ̀ tí fúlàní ń gbé wọ́n ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n máa ṣiṣẹ́ lórí ẹ̀ gbogbo àwọn tó ní ilẹ̀ yẹn wọ́n fún wa fúlàní ìwé wọ́n jìnà sí wa kí ni náà ń gbà lọ́wọ́ wọn kí n tán fún wa. ẹ ṣé o. gbogbo àwọn kírápà ìjọba kò sí àwọn fúlàní lọ́pọ̀ jù náà ìwọ́n wá bẹ ilé náà bẹ gòmè tó bẹ. ẹ ṣé o. ọlọ́run gba Nàìjíríà jẹ́ o. àmì ẹ ṣé o. a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ báyìí eléyìí náà ni a tún ṣe ń ké ọ̀gbẹ́ni Lawrence Olisa tí wọ́n jẹ́ gíwá ìkànnì wa níbí yìí GM wa ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ CP 9.1 FM à ń ké wọn wípé wọn kó ayé orí kádùn títí ọdún yìí gbogbo ọjọ́ 16 oṣù kejì ló ń sọ̀rọ̀ nípa àwọn alágbára ni wọ́n ń ṣe bẹ́ẹ̀dẹ̀ o ní ọjọ́ ìsinmi tó ré kọjá la ṣe títí bàbá wa ọ̀gá wa Pastor Dr. Olatunde Ọládòkun ní ọjọ́ 9 kọ́ yẹn ìgbà tó di ọjọ́ 10 la tún ṣe títí Reverend Dr. Timothy ọjọ́ 10 ni mo wò pé ìgbà tó di ọjọ́ 10 la ṣe títí Reverend Dr. Timothy Ọláwúwo tí wọ́n jẹ́ Reverend ní First Church nílùú Òkè o ìgbà tó tún di ọjọ́ 16 àtúnṣe tètè géwá ìkànnì yìí ọ̀gbẹ́ni Lawrence Olisa. pẹ̀lú Ọlọ́run tó bá tún di ọjọ́ kejìléníogún ẹ̀gbọ́n mi gangan Ìtùnú Olúwa Adéníjì náà tún ṣe mo ní kí ló dé ẹ̀yin ọmọ ológo ṣe á pọ̀ nínú. wọ́n pọ̀ ní February oṣù February yóò sì pé o. kò sí pé ṣùgbọ́n àwọn ọmọ tí wọ́n bí ó dàbí kí wọ́n pé. àwọn pé. wọ́n pé irú oṣù yìí ìsìnkọ́sì tún tó rí irú ẹ̀ ìsìn wọ́n ló di bí 825 years kan lò. àwọn kan wà tí wọ́n ṣe bẹ́ẹ̀ dé láti bí ọdún mẹ́ta ń sìn tí wọ́n bí ní bí 29 28 wọ́n rí ṣùgbọ́n ọdún yìí wọ́n lẹ́yìn ló kàn lọ́dún yìí ẹ ṣe tọdún yìí ó tún di bí 800 and kìíní kan years o. tó eléyìí náà ni a ṣe ń dáwọ́ ìdùnnú pẹ̀lú ọ̀gbẹ́ni Lawrence Olisa kọ́lọ́run jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé a ní èrè jù báyìí lọ lórí ìròyìn àjímúná àti fìjìláńtẹ́ láṣẹ Ìdùmarè ẹ tún bá àwọn akẹgbẹ́ wa pàdé ní ọ̀la ọjọ́ ajé tó bá di aago 8 lálẹ́ òní ẹ jẹ́ ká tún jọ pàdé lórí ètò yín ètò wa ètò elétí ìgbàròyé abẹ́rẹ́kẹ́rẹ́ adégbìtẹ́ lórúkọ mi mò ń dágbére lórí ìròyìn àjímúná fún títí òwúrọ̀ òní wípé níbi orí mi ò tìlà ẹlẹ́dàá mi ò máa ṣàì gbèmídé bẹ̀rẹ̀ dùn. ẹ̀yin ará lé ẹ ṣe ẹ kú ìtẹ́sísí wa láti àárọ̀ tó bá ti di aago 1 sí aago 2 ẹ jẹ́ ká jọ pàdé lórí ètò Ẹni Láyà títí di ìgbà náà Ìtura Olúwa ọmọ Adéníjì òun náà ló ń dolùfẹ́ kò sí nǹkan báyìí tí ó ṣe ẹ̀mí wa ẹ mọ̀ pé mi a máa ní ká ní olówó lọ́rẹ̀ẹ́
nílùú Ọ̀rẹ́ kò sọ pé kó ta ni lọ́rẹ̀ o nítorí ẹ̀lẹ́mì ìtura ọmọdé ní jíjẹ́ fi àsìkò ìdágbére fún gbogbo èèyàn olólùfẹ́ wa láti lé wípé ó di ọ̀sán ẹ mọ́ ìṣọ̀pẹ́ lọ sí chọ́ọ̀chì o ẹ̀yin alásàlátù ẹ̀ríà ẹ tètè ẹ máa lọ sí ọ̀nà sàlátù kẹ́ lọ dúpẹ́ fún Ọlọ́run adániwáyé tó dá wa sí ó dìgbà. SIP 89.1 FM. ẹ tẹ́tí sí ìkíni àti ìkéde pàtàkì yìí ṣebí ká dúpẹ́ lọ́wọ́ àwọn èjìkágògòrò tí ò jẹ́ kí aṣọ kó bọ́ lọ́rùn ẹni ká sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó dúró tì ní nígbà tí à ń ṣe nǹkan ẹ̀yẹ èyí ni Amsat Rasaq ọmọ ilé olóòlà Adélọ́dún nígbọ́njẹ́ ní ìlú òkè o wọ́n ṣe ń kí tẹ̀bí tará wọ́n ń kí tọ̀rẹ́tìyé kan àti gbogbo àwọn ojúlùmọ̀ tó wá síbi freedom ọmọ wọn Rukayat Amsat wọ́n kí gbogbo ẹbí o bẹ́ẹ̀ ni wọ́n kí gbogbo àwọn òbí àti gbogbo àwọn ọ̀tọ̀nkùlú ìlú lápapọ̀ wọ́n kí àwọn òbí wọn méjèèjì ìyá àti bàbá wọ́n kí gbogbo àwọn àbúrò wọn àti ẹ̀gbọ́n wọn nílé olólà wọ́n kí gbogbo ọ̀rẹ́ pátápátá tó wá bẹ́ẹ̀ ni wọ́n kí gbogbo àwọn abánikẹ́yẹ àti abánidúró nígbà tí àwọn ń ṣe nǹkan ẹ̀yẹ fún ọmọ àwọn tí ó ṣẹ̀ṣẹ̀ ṣe freedom ọmọ wọn Rukayat Amsat wọ́n kí gbogbo àwọn ẹbí ní Bòdè wọ́n kí gbogbo àwọn ẹbí wọn ní Gbọ́njẹ́ wọ́n kí gbogbo àwọn ọ̀rẹ́ wọn káàkiri ìlú òkè o wọ́n kí wọn ní ilé gbére òkè Ògún ní ìlú òkè o gbogbo ẹbí àti ojúlùmọ̀ wọ́n kí gbogbo àwọn ènìyàn pátápátá tó wá síbi freedom ọmọ wọn Rukayat Amsat pẹ̀lú àdúrà yìí pé ohun rere ni àwọn náà yóò fi san padà fún wọn wọ́n ní ìbànújẹ́ ó kéré ó tóbi kò sì ní ṣubú ti ẹnikẹ́ni nínú wọn ẹni tó ń kíni tó sì ń fi ọ̀rọ̀ ìkíni léde àwọn náà ni ọ̀gbẹ́ni Amsat Rasaq ọmọ ilé olóòlà Adélọ́dún nígbọ́njẹ́ ní ìlú òkè o. lèkélèké gbàràdá aláṣọ funfun SIP 89.1 FM rédíò tó ń ṣe ìgbélárugẹ fún ìdókòwò ọba gbogbo wọn.